ṣe láti jẹ́ kẹ́ ẹ mọ bí nǹkan ṣe ń lọ. kókó àkọ́kọ́ tó jáde láti inú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí òun ni ó ṣàlàyé báyìí wípé pásítọ̀ ó fi tipátipá bá mi ní àjọṣepọ̀ nígbà tó fẹ́ lé ẹ̀mí èṣù jáde ní ìlú wo ni ní ìpínlẹ̀ wo ni ẹ gbọ́ ọmọdébìnrin kan ló máa fohùn yìí lédè ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. Daily Post náà ló post ìròyìn eléyìí síta níbi tí ààrẹ orílẹ̀-èdè wa ti ń sọ pé ọpẹ́ mà ní fún Ọlọ́run wọn nítorí wípé kíni wọn ní owó epo pẹtiró lórílẹ̀-èdè wa Nàìjíríà ǹjẹ́ ẹ mọ̀ pé kò mà wú gọ́gọ́ tó ti àwọn orílẹ̀-èdè bíi Kenya àti àwọn orílẹ̀-èdè ilẹ̀ míì orílẹ̀-èdè míì wọn ní ǹjẹ́ ẹ mọ̀ wípé owó orílẹ̀-èdè Nàìjíríà òun tún bíá lẹ́gbẹ̀ẹ́ owó yòókù thank God o ààrẹ Tinubu ló sọ̀rọ̀ ọ̀hún lédèwé ìròyìn Daily Post ló post ẹ̀ síta. ó jí ọkọ mi gbé ó já mi lọ́kọ gbà ó gba ọkọ mọ́ mi lọ́wọ́ arábìnrin kan rèé ó bẹ̀rẹ̀ sí ní fohùn òkè sọ̀rọ̀ bí obìnrin kan tí wọ́n jọ ń gbélé bó ṣe já ọkọ rẹ̀ gbà mọ́ ọ lọ́wọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. àwọn àjọ INEC ni wọ́n mà ti sún ìforúkọsílẹ̀ káàdì alálòpẹ́ àti gbígbà ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú káàdì alálòpẹ́ wọn ni wọ́n ti sún síwájú o di ẹ̀yìn ìgbà tí ètò ìdìbò ọdún 2027 tí yóò wáyé o ìwé ìròyìn Daily Nation lódì síta. ọ̀rọ̀ tó bá dáni lójú àáfi ọwọ́ méjèèjì sọ̀yà sọ ni o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá tún ti fi ìrètí ọ̀tun ṣe ti kéré-tìkèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ lọ fọkàn balẹ̀ ìní ọba tó dúró re tí yóò mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí a ó sì pèsè ẹ̀ fún yín ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn yìí wà níbi tí Alẹ́ṣinlọ́yẹ́ ti ń ṣèkìlọ̀ wípé àáwù kí ló dé wọ́n ní àwọn ọ̀dọ́ tó jáde fún ìgbanisí sí iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa yìí wọ́n ní wọ́n bí ń tí kí ló ṣẹlẹ̀ Alẹ́ṣinlọ́yẹ́ ló jáde o tó sì ń sọ̀rọ̀ pé lóòótọ́ náà ò tí pọ̀ ní agbọ̀n iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ̀ yìí ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà síta. ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ti nàka àléébù sí àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn tí wọ́n ń da omi àláfíà orílẹ̀-èdè yìí rú bíi àwọn báńdíìtì àwọn ikọ̀ ajínigbé àti àwọn ikọ̀ míì wọ́n ní ejò wọn lọ́wọ́ nínú ni nítorí wípé bí olè ilé tí ò bá sílẹ̀kùn fún tòde ò lè ríṣẹ́ ṣe ìwé ìròyìn Punch ló jù síta. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà níbi tí ààrẹ ti ń ṣèlérí tí wọ́n ti ń sọ wípé ẹ wò ó ẹrù orí èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní kò ní pẹ́ bí ààrẹ ní gbogbo nǹkan ní ó di gbẹ̀dẹ̀mù fún gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin gbogbo rògbòdìyàn Middle East eléyìí tó ń lọ lọ́wọ́ báyìí ìwé ìròyìn Vanguard ló fà á síta. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà ọ̀gá àgbà fún àwọn àjọ tó ń rí sí wọléwọ̀de àjòjì ẹ̀ka títí ìpínlẹ̀ Èkó ó ti jáwé lọ́rọ̀ kún nílé bẹ́ẹ̀ lọ́jọ́kòó nílé o fún ọ̀kan lára àwọn òṣìṣẹ́ tó ń rí sí wọléwọ̀de àjòjì ọ̀hún ìyẹn immigration ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà ní ìrònà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. àwọn àjọ jambo ni wọ́n ti pa á láṣẹ tí wọ́n sì ti fohùn léde fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ìdánwò jambo fún ti ọdún 2026 wọ́n ní ó yẹ máa gbọ́jú òpó yín lọ o ẹ máa lọ tẹ àwọn ọjọ́ tẹ́ fi tí ọjọ́ ìdánwò yín bọ́ sí wọ́n ní ẹ máa lọ tẹ̀ ẹ́ jáde báyìí ó ti wà lójú òpó yín ẹ máa lọ tẹ àwọn ọjọ́ tẹ́ ṣe ìdánwò jambo yín báyìí àjọ jambo ló fún wọn òun lédè ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn títí ọwọ́ mi náà ló ti jáde wá ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́gbàǹjarè lẹ́yìn tí àrùn kan tó ń gba ẹ̀mí àwọn màálùú tó ti tàn kálẹ̀ dé bíi ìpínlẹ̀ 17 níye ìwé ìròyìn Punch lójú síta. Punch náà ló tún Punch eléyìí síta níbi tí ilé ẹjọ́ ti pìyàmọ́ ọjọ́ 14 oṣù kẹrin ọdún tí a wà yìí fún ìgbẹ́jọ́ ìjà eléyìí tó lọ láàrin àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. àwọn ìdílé olóyè ní ìlú Ìpẹ́tùmọ̀dù
ni wọ́n ti fún gómìnà Adémọ́lá Adélékè ní gbèdéke ọjọ́ 7 péré láti yọ apẹ̀tùmọdò títí ìlú ìpẹ̀tùmọdò kó rọ̀ lóyè o pẹ̀lú bí orí adé ọ̀hún bó ṣe ń ṣẹ̀wọ̀n ní ilẹ̀ Amẹ́ríkà. ìwé ìròyìn Punch lójú síta. Punch ọ̀hún náà ló Punch eléyìí ò kí ọlọ́mọba kó ṣàánú wa. Wọ́n ní àwọn ọ̀dọ́ ni wọ́n tú yàyà tí wọ́n sì bẹ́ sọ́nà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn látàrí àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara, àwọn tó tó 176 Kwara tí wọ́n jí gbé níye. wọ́n ní àwọn ọ̀dọ́ bá jáde o wọ́n sì ń ṣe ìfẹ̀hónúhàn. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. lórí ìpínlẹ̀ Kwara tó lọ́hùn, ìwé ìròyìn Punch òun náà tún kọ báyìí wípé àwọn agbébọn wọ́n tún yabo ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara. wọ́n ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó 5, wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti alùpùpù. ìwé ìròyìn Punch lójú síta. sórí ní ìpínlẹ̀ Kwara òun náà ní ìtútù mú ìròyìn eléyìí o lórí ọ̀rọ̀ jínigbé ta sì ń sọ yìí náà ní tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. wọ́n ní lórí owó kan eléyìí tí àwọn tí wọ́n jí wọ́n gbé ọ̀hún ti láwọn ó gbà tẹ́lẹ̀ tó láwọn ó gba bílíọ̀nù kan owó náírà. wọ́n ní báyìí wọ́n ti jọ dúnàádúrà rẹ̀ wípé ẹ wò ó kò sówó. wọ́n láwọn ajínigbé ọ̀hún ti panupọ̀ wípé kí wọ́n san 150 million naira báyìí láti 1 billion naira. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ síta. àrọ́bàfin ni sẹ́nitọ̀ Adéṣeun ni mo fi rọ̀ ọ́ lóyè nítorí wípé ó rí Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́, ó rí àpèrè ọba ọ̀hún fín ní Ṣọ̀ún fi rọ̀ ọ́ lóyè. ìwé ìròyìn Punch náà ló Punch ẹ̀ síta. òǹkọrin ní Kẹ́hìndé Adégbòdù ló mà ti sọ̀rọ̀ lórí ìkọlù tí àwọn kan ṣe sí ilé rẹ̀ tó sì sọ wípé ìṣe ni wọ́n dúnkokò mọ́ ẹ̀mí òun. ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà síta. àwọn kókó yìí àti kókó míì láwọn máa mọ́ wa ṣé tí ìgbọ́ yẹn nìyẹn wa ìyẹn aráalé. à ń kí yín lówùúrọ̀ tòní lẹ́ẹ̀kan sí wípé ẹ tó kó ìdarapọ̀ mọ́ wa o. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí, ẹ kú ojúmọ́ nínú ilé yìí, ẹ sì kú ojúmọ́ níbi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé. à ń kí yín o, orílẹ̀-èdè wo lẹ wà tẹ́ ẹ ti ń wò wá. láṣà Ìdùmarè wọn ò ní fi òkú yín sọ ọwọ́ sílé o. ibi yòówù tẹ́ lé wà, àlàáfíà Ọlọ́run kó máa dé bá gbogbo wa, àlàáfíà Ọlọ́run kó máa dé bá yín. à ń kí yín lórúkọ ọba ọ̀gá ògo tó ní gbogbo agbára ní ìkáwọ́. bẹ́ẹ̀ ni à ń kí yín o lórúkọ àwọn ọ̀gá wa ní ìkànnì wa níbí wípé ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́. ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n ìlú òkè ò náà láwà tá a ti ń kùn gbàngbàngbà tá a ti ń dún yúnmúyúnmúyúnmú sétí gbogbo ọmọ ẹ̀dá ayé. ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí òní ọjọ́ àbámẹ́ta, àbá èṣù ìmọ̀ ọ̀tá lórí ayé wa kò ní jọ. ìràwọ̀ raṣẹ́ wa sí Elédùmarè, òun ni Ọlọ́run ọba àánú yóò bá wa lò léǹtẹ̀, yóò sì wọlé àṣẹ lọ bí ọkàn wa ṣe ń fẹ́, yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. ẹ káàárọ̀ o, ká má dé ìnà pẹnu. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. ẹ yára lè ka rẹ̀ kojúmọ́ mọ́ níbi gbogbo eléyìí tẹ́ ẹ tún gbé ìkànnì sí 89.1 FM tá a fi kalẹ̀ sílùú òkè o níjọba àbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. lágbára Ọlọ́run òní ọjọ́ àbámẹ́ta àbá ìṣọ̀tá òní jọ lórí ayé wa o. gbogbo àwa tá à ń ṣènáwó akíwa kú ìnáwó, ẹ̀yin tẹ́ ń ṣòkú àgbà, ẹ̀yin tẹ́ ń ṣègbéyàwó, ẹ kú oríire o. lágbára Ọlọ́run ọmọ rere yóò kúkú gbẹ̀yìn àwa náà ó sì ṣerú ẹ̀ fáwọn ọmọ bògò tí ń gẹ ti Ọlọ́run. ẹ̀yin lẹ́yìn tẹ́ ń ṣègbéyàwó ni àwa ń sọ fún yín wípé ẹgbẹ́ ìpolówó yín wá sí kànnì sí 89.1 FM. gbogbo ìnáwó tẹ́ ń ṣeun ẹjẹ́ àbá yín ṣe ìkíni lórí ètò oríṣiríṣi eléyìí tẹ́ bá fẹ́ níkànnì wa. bó sì jẹ́ pé ọjọ́ ìnáwó tẹ̀yìn dá sọ́nà lẹ fẹ́ kéde ní ẹgbẹ́ wa, àbá yín kéde ẹ̀ lágbára Ọlọ́run ní ìkànnì tiwa yìí. ìkànnì tí í ṣe ìgbélárugẹ okòwò ní Ìtura Olúwa ọmọ Adéníjì lórúkọ tèmi. ẹ kojúmọ́ o níbẹ̀ wọ̀n ìyára lé. tó káwọn náà kínní ọ̀hún torí pé tá a bá ti débi iṣẹ́ báyìí ṣíṣe là á ṣe é. a ti débi kínní ọ̀hún ká máa ṣe, ká máa fi lélẹ̀, ká máa mu lọ́kọ̀ọ̀kan èjèèjì, ká máa fi lélẹ̀ náà lókù. ìwé ìròyìn Punch ni ìròyìn yìí ló ti jáde wá tó sì kọ báyìí wípé ọba ní ilẹ̀ Yorùbá wọn kì í ṣe ẹni àárífín. arọ́bàfin ni sẹ́nitọ̀ Adéṣeun. ìdí rèé tí mo fi ní kó ṣe gàyà lórí ipò máyégún títí ìlú Ògbómọ̀ṣọ́ tá a fi jẹ Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ̀rọ̀ yìí jáde. tẹ́ ẹ bá gbàgbé
lọ́jọ́ 23 oṣù kẹta ọdún 2026 ní Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè òròmọ̀gẹ̀gẹ̀ kẹta ni ó pa á láṣẹ wípé kí Máyégún títí ìlú Ògbómọ̀ṣọ́ kó kúrò lórí oyè náà nítorí wípé ó hu àwọn ìwà èyí tí kò bá òfin mu àti èyí tí kò tọ́. Ọ̀rọ̀ náà ló sì ti di gbàgbós tó ti di ìjà abẹ́nú ní ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ láàrin kábíyèsí àti olóyè tí wọ́n rọ̀ lóyè ọ̀hún nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àwọn oníwèé ìròyìn tí wọ́n ṣe Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ èyí tí agbẹnusọ kábíyèsí tó ṣe ní àlàyé wípé ìwà àfojúdi sẹ́nitọ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún ó máa ń lékè ńkà àti wípé ní gbangba wálíà ni sẹ́nitọ̀ ọ̀hún ló ti hùwà àrífín àti ìwà àfojúdi sí kábíyèsí. Ìdí rèé tí kábíyèsí tó fi rọ̀ ọ́ lóyè tí ara rẹ̀ sì balẹ̀ wọ̀ bí ẹni akẹ́kọ̀ọ́ aṣọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn oníwèé ìròyìn wọ́n tún tẹ̀síwájú láti lọ́ọ́ fi ọ̀rọ̀ wá sẹ́nitọ̀ tí wọ́n rọ̀ lóyè ọ̀hún ìyẹn sẹ́nitọ̀ Adéṣeun láti lọ́ọ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Nínú ọ̀rọ̀ sẹ́nitọ̀ ọ̀hún òun náà ó tún fi ọ̀rọ̀ balẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ó sì tún rí bákan o. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé ìwà tí kábíyèsí máa ń hù ìyẹn Ṣọ̀ún títí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wípé ìwà kìí fẹ́ kìí gbà tinú mi ni wọ́n ṣe òun ni kábíyèsí ń wò. Ìdí rèé tí mo fi finú fẹ́dàn kọ ìwé fipò mi sílẹ̀ wípé èmi ò lè bá kábíyèsí ṣe mọ́ nítorí ìwà tinú mi ni wọ́n ṣe kìí fẹ́ kìí gbà ni kábíyèsí máa ń hù. Ṣáájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún tí àwọn oníwèé ìròyìn tí wọ́n ṣe ní sẹ́nitọ̀ Adéṣeun ló ti ṣáájú sọ wípé oríṣiríṣi àwọn ìwà yìí òun ni ó fà á tí òun fi kúrò láàrin àwọn olóyè tí òun fi kọ̀wé fipò òun kalẹ̀ wípé òun ò ṣe Máyégún mọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé nígbà tí ọba Ọláoyè tó gorí àpèrè kábíyèsí títí Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwò wípé kábíyèsí ọ̀hún ó ti ná gbára ó ti ná gbòòrò ó ti ná ẹsẹ̀ kùkú bẹ́ẹ̀ ni ó ti ná ọ̀nà jíjìn rere. ìyẹn ni wípé ó ti rìnrìn àjò káàkiri gbogbo ayé ó sì ti ní òye ó sì ti ní ìmọ̀ lóríṣiríṣi tí yóò jẹ́ kí ìlú ìṣẹ̀ǹbáyé náà kó tètè ní ìdàgbàsókè. Ṣùgbọ́n bá a ṣe rò ó bẹ́ẹ̀ kọ́ la bá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí sẹ́nitọ̀ Adéṣeun gẹ́gẹ́ bó ṣe fi léde. Ìwé ìròyìn Punch ló kọ ọ́ báwọn ẹ lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. Ààrẹ ló máa jẹ́ kó di mímọ̀ wípé ṣe ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Wọ́n nítorí wípé owó epo pẹtiró lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ó máa ṣíìpù ju orílẹ̀‐èdè Kenya àti àwọn orílẹ̀‐èdè míì lọ. Ààrẹ Tinubu ló sọ di mímọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti sọ̀rọ̀ wípé owó epo orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó máa bíá ju orílẹ̀‐èdè Kenya àti àwọn African country míì lọ gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ṣe fi ohun ọ̀hún léde. Ààrẹ sọ̀rọ̀ wọ́n di mímọ̀ ní ọjọ́bọ̀ Thursday nígbà tó ṣe àbẹ̀wò sí Yenagoa fún ṣíṣíṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ kan. Níbẹ̀ ni ààrẹ ti sọ pé lóòótọ́ o a mọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò lọ déédéé o bó ti yẹ kó lọ. Ó ní pàápàá jùlọ lórí àfikún owó epo léyìí tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ń kojú. Ààrẹ ni ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kan yé yín dájú o wípé ní orílẹ̀-èdè wa Nàìjíríà yìí bí a ti ń sọ lórí ètò ọrọ̀ ajé ó ní jẹ́ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ọmọ tún bí ájú àwọn orílẹ̀-èdè míì lọ lágbàáyé. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe fi ohun ọ̀hún léde, ààrẹ ni lóòótọ́ o mo gbọ́ gbogbo bí ẹ ti ń sọ lágbọn ètò ọrọ̀ ajé bẹ́ẹ̀ sì ni èmi náà mọ̀ wípé owó epo yìí ó gbówó lórí ó sì jẹ́ kí nǹkan le o. Gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ, ààrẹ ní ṣùgbọ́n ẹ wò tún ẹ wò sí ẹ wò wájú ẹ wò ẹ̀yìn ẹ jẹ́ àjọ dúpẹ́ lọ́wọ́ adániwáyé papọ̀. Ó nítorí wípé nǹkan máa rọgbọ́dọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ju orílẹ̀-èdè Kenya àti àwọn orílẹ̀-èdè míì lọ. Bẹ́ẹ̀ bá wò dáadáa gẹ́gẹ́ bí àkọsílẹ̀ lẹ́yìn tí ìwé ìròyìn Daily Post ti ṣe, wọ́n ní títí di àkókò yìí báyìí ní ìpínlẹ̀ wọ́n ní orílẹ̀-èdè Kenya wọ́n ní epo tí wọ́n ń tà báyìí níbẹ̀ ní 1,862 naira wọ́n ní náà ni wọ́n ń tẹ pọ́ńbẹ̀ o. ẹ̀yẹ sùwáwò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní èèló ni wọ́n ń tà á. Ó ní nígbà tí ogun Iran àti orílẹ̀-èdè Israel tó ti gbìnàyà láti oṣù kẹta wọ́n ní owó epo mà tí ó gọ́gọ́ sí láti 1,290 sí 1,350 per litre
gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní níbi ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn àwọn alágbàtà epo pẹtiró àwọn ẹbùfọpo Dangote wọ́n ní àwọn náà mà tún ti ṣe àfikún owó epo wọn látàrí ìjà eléyìí tó ń lọ lágbàáyé tó sì ti fa rúgúdù lórí ọ̀rọ̀ epo pẹtiró ṣùgbọ́n ààrẹ Tinubu wá sọ pé ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín o ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ àdániwáyé papọ̀ wípé epo lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ó tún rọjú ju orílẹ̀‐èdè Kenya àti àwọn orílẹ̀‐èdè míì lọ torí wípé wọ́n ní orílẹ̀‐èdè wa Nàìjíríà bíi 1,350 naira òun ni wọ́n ń tà á wọ́n láwọn míì ń tà ní 1,290 naira ṣùgbọ́n orílẹ̀‐èdè Kenya wọ́n ní 1,862 naira ni wọ́n ń tà á ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká sì jọ dúpẹ́ lọ́wọ́ àdániwáyé papọ̀ èmi kọ́ mo sọ ọ́ ààrẹ Tinubu ló fún wọn òun léde ìwé ìròyìn Daily Post ló sì post ẹ̀ síta lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde wá ìròyìn ọ̀hún kò dùn mọ́ni nínú bẹ́ẹ̀ ni ó sì tún fọwọ́ bani lẹ́mìí o àwọn agbébọn wọ́n tún ya bo ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara wọ́n ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò aṣọ́gbó 5 wọ́n dáná sun ọkọ̀ àti alùpùpù gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde àwọn ará ìlú Nunku ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara ni wọ́n tún ti wà nínú ìkáyàsókè titun míì o èyí kò ṣẹ̀yìn bí àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò mẹ́yẹ tó ṣu wọ́n bí wọ́n ṣe kọlu ìlú náà ní nǹkan bíi aago 3 òru ní ọjọ́ 10 oṣù kẹrin tí a wà yìí ìyẹn ní àná gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe fi léde ìlú Kundu jẹ́ ìlú tó fẹ̀gbẹ́ ti ìlú Wòrò tí àwọn agbébọn ti pa ènìyàn bíi 200 gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí bó ṣe fi léde tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké tí wọ́n jí wọn gbé sá lọ bíi nínú oṣù kejì ọdún tí a wà yìí ní nǹkan bíi níbi ọjọ́ méjì sẹ́yìn ni àwọn agbébọn yìí ni wọ́n fi fọ́nrán fídíò kan síta tí wọ́n sì ń sọ nínú fọ́nrán fídíò náà rí wípé àǹfààní ìkẹyìn rèé tí àwọn fún wọn nígbà tí àwọn oníwèé ìròyìn tí wọ́n kàn sí olùgbé agbègbè náà láti mọ wúlẹ̀wúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ láabi yìí wọ́n kàn sí onítọ̀hún lórí aago onítọ̀hún sì sọ wípé kí wọ́n fi orúkọ bo òun láṣìírí nítorí ààbò ara rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ fún àwọn oníwèé ìròyìn wípé bíi aago 3 òru ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2026 tí a wà yìí ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n wá ṣiṣẹ́ láabi wọn tí wọ́n sì ya bo agbègbè náà ó sọ wípé àwọn ní òṣìṣẹ́ aṣọ́gbó 10 ní ìlú ọ̀hún pẹ̀lú àwọn ọlọ́pàá kò gbérégbè ní agbègbè náà wọ́n ní ṣàdédé tí àwọn agbébọn yìí tí wọ́n ya wọ ìlú àwọn ọlọ́pàá kò gbérégbè wọ́n yin afẹ́fẹ́ tajútajú sí gbogbo agbègbè nǹkan tó ṣẹlẹ̀ ní pàtó gan ni wípé àwọn aṣọ́gbó 10 tí àwọn ní yìí 5 ni wọ́n máa ń gbaṣẹ́ fúnra wọn àwọn 5 àkọ́kọ́ wọ́n ṣiṣẹ́ di aago 2 òru àwọn 5 kejì wọ́n sì gba iṣẹ́ lọ́wọ́ wọn àwọn 5 àkọ́kọ́ wọ́n lọ fara pamọ́ tí wọ́n lọ sinmi nínú yàrá kan tí wọ́n máa ń lò fún ìdánilẹ́kọ̀ọ́ wọ́n sọ wípé ìgbà tí àwọn agbébọn yìí tí wọ́n ya wọ̀lú àwọn ọlọ́pàá kò gbérégbè wọ́n yin afẹ́fẹ́ tajútajú wípé kí ojú ó lè ta wọ́n àti kí àwọn ó lè ríṣẹ́ wọn ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n ti wà níbi tí wọ́n ń sinmi ní afẹ́fẹ́ tajútajú yìí ó ti kó sí wọn lójú wọn ò sì ní òye nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin agbègbè ìdírè o tí àwọn agbébọn yìí tí wọ́n fi ya bò wọ́n tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yin ìbọn kùkù kẹ̀kẹ́ sí gbogbo nǹkan tí wọ́n rí ìdírè tí kinní ọ̀hún tó fi mú wọn lọ kọ́lọ́run kó gbà wá lórí ètò ààbò ìwé ìròyìn Punch ló kọ ẹ lè mú kẹsìrì ẹ̀ níbẹ̀. àjọ INEC ni wọ́n mà ti sún ọjọ́ àwọn àtúnṣe àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú káàdì alálòpẹ́ síwájú àjọ eléyìí tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC ni wọ́n ti sún ọjọ́ eléyìí tí wọ́n ti fi amọ̀ wípé fíforúkọ sílẹ̀ àbí ṣíṣe àtúnṣe lórí káàdì ìdìbò alálòpẹ́ tí wọ́n ti ní yóò tẹnubodò wọ́n ní àwọn tún ti sún síwájú báyìí o di ẹ̀yìn ìgbà tí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó bá tẹnubodè ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú àwọn àjọ elétò ìdìbò ní ọjọ́ ẹtì Friday níbi tí wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn nǹkan gbòógì tó yẹ kí wọ́n sọ̀rọ̀ lé lórí ètò ìdìbò nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù láti ọwọ́ ẹni tí í ṣe kọmíṣánná
àti alága fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfiléde àti ẹ̀kọ́ lórí káàdì alálòpẹ́ yìí Muhammed Haruna. Níbẹ̀ ni àwọn àjọ òun ti sọ wípé àwọn ṣèpàdé wọ́n foríkorí o, bẹ́ẹ̀ sì ni wọ́n fi kùn lukùn. Wọ́n ní nígbà tí wọ́n wá sọ tán wọ́n panupọ̀ wípé kí wọ́n sún àwọn tí wọ́n bá fẹ́ ṣe àtúnṣe wípé wò ó àyè sì tún ṣí sílẹ̀ fún yín báyìí títí tí ó fi di ẹ̀yìn ìgbà tá a ṣe ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àwọn àjọ INEC ni wọ́n sọ lórí revalidation. Wọ́n ní ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe àtúnṣe àbí àwọn nǹkan kan lórí káàdì alálòpẹ́ yín, wọ́n ní bóyá ẹ fẹ́ pààrọ̀ orúkọ ni o, àbẹ́ ẹ fẹ́ tún nǹkan kan ṣe, àbí ẹ ti ẹ̀ fẹ́ gba ẹ̀dà àbí nǹkan kan lórí rẹ̀, wọ́n ní ẹ wò ó ẹ gba bẹ̀ lọ báyìí ẹ lọ ṣe o, àbẹ́ ẹ ti ẹ̀ fẹ́ ṣe àkọsílẹ̀ orúkọ yín, wọ́n ní ààyè ti ṣí sílẹ̀ fún yín báyìí ní àti ṣe nǹkan lórí káàdì alálòpẹ́ yín, tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ wípé ó ti wà níta o títí di àsìkò tí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí wọ́n fi tẹnubodò. Àwọn àjọ yìí ni wọ́n wá fi kún, wọ́n ní àwọn fi àyè sílẹ̀ fún àwọn ènìyàn láti lọ fi orúkọ sílẹ̀ fún káàdì alálòpẹ́ wọn titun o. Wọ́n ní kí wọ́n bà lè nípa àtìpín níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àwọn àjọ INEC ni wọ́n wá ti fohùn léde tí wọ́n sì ń sọ wípé a ti sún ọjọ́ tí a ti fi amọ̀ wípé káàdì ìdìbò fíforúkọ sílẹ̀ àbí ṣíṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára káàdì alálòpẹ́ tí wọ́n ti ní yóò tẹnubodò. Wọ́n ní ẹ wò ó kò tẹnubodò mọ́ báyìí o, ó ti ṣí sílẹ̀ fún yín báyìí títí di ẹ̀yìn ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ẹ̀yin méjì rẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni mo ṣì wà tí ìròyìn yìí tó kọ tó sì jáde báyìí pé ìdílé oyè méjì tó ń jẹ oyè ní ìlú Ìpẹ́tùmọdù ni wọ́n ti fi gbèdéke ọ̀sẹ̀ kan péré ọjọ́ méje wọ́n fi ṣọwọ́ sí gómìnà Adémọ́lá Adélékè láti kéde àpèrè Apẹ́tùmọdù gẹ́gẹ́ bí àpèrè tó ṣòfò pẹ̀lú bí kábíyèsí ìlú ọ̀hún bó ṣe wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń ṣẹ̀wọ̀n. ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé ìdílé tó ń jẹ oyè tí ìdílé ọ̀hún jẹ́ méjì pẹ̀lú àwọn afọbajẹ ní ìlú Ìpẹ́tùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti fún gómìnà títí ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní gbèdéke ọ̀sẹ̀ kan péré láti rọ ọba ìlú náà kó sì kéde rẹ̀ wípé àpèrè títí oyè ọ̀hún ó ṣòfò, ìyẹn apẹ̀tù títí ìlú Ìpẹ́tùmọdù wípé àpèrè oyè ọ̀hún ó ṣòfò pẹ̀lú bí orí adé ọ̀hún bó ṣe wà ní ilẹ̀ Amẹ́ríkà tó ń ṣẹ̀wọ̀n. àwọn aṣojú ìdílé méjèèjì, ìdílé Àríbílé àti ìdílé Fágbémirókun ni wọ́n ṣe ìpàdé pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Ìpẹ́tùmọdù níbi tí wọ́n ti fi èrò wọn hàn. bákan náà ni wọ́n tún fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ọ́mọ̀ láti máa fi ọ̀rọ̀ kíkéde àpèrè ọ̀hún láti máa fi falẹ̀ wípé àpèrè ọ̀hún ó ṣòfò. ọba Joseph Olóyèdé òun ni wọ́n rán ní ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ẹ̀sùn lílu jìbìtì. bí ẹ ò bá gbàgbé, ọba Olóyèdé tó jẹ́ ẹni ọdún 62 ló di èrò ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà nígbàtí onídàájọ́ Christopher A. Bonko tó rán lẹ́wọ̀n pẹ̀lú ẹ̀sùn wípé ó pàdé àpò pọ̀ láti lu àwọn ènìyàn ní jìbìtì àti wípé ó hùwà kò tọ́. ẹ̀sùn oníga 64 lórí lúlu jìbìtì nígbàtí àjàkálẹ̀ àrùn COVID-19 tó gbòde nígbà náà lọ́hùn-ún tó sì lu àwọn kan ní jìbìtì pẹ̀lú owó ìrànwọ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn oníléeṣẹ́ kékeré tó lùgbàdì COVID-19 ọ̀hún. ọmọọba Délé Oyèbámidé tó ka ìwé àpilẹ̀kọ tí adájọ́ ọ̀hún tó fi dájọ́, ó ní ìwé ọ̀hún ó ti tẹ àwọn lọ́wọ́, àwọn sì ti fi ẹ̀dà ìwé ọ̀hún ṣọwọ́ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti tètè gbé ìgbésẹ̀ kíákíá wípé àpèrè Apẹ́tùmọdù ó ṣòfò, kí wọ́n ó sì tètè ṣe ìgbésẹ̀ láti yan ọmọ oyè tuntun sórí àpèrè náà. ṣùgbọ́n gómìnà àti ìṣèjọba rẹ̀ wọ́n ń fi ọ̀rọ̀ ọ̀hún falẹ̀. ní báyìí o, ọjọ́ méje péré tí í ṣe ọ̀sẹ̀ kan la fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti kéde àpèrè Apẹ́tùmọdù wípé àpèrè ọ̀hún ó ṣòfò. ìwé ìròyìn Punch náà ló Punch ẹ̀ ẹ fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀ o. Punch náà. ẹ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà. ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ̀ kú kalẹ̀.
tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń lo àsìkò yìí láti fi tó gbogbo àwọn ènìyàn ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀ létí wípé àwọn ti wà ní ìlú Ìṣẹ́yìn báyìí fún gbogbo àwa tí a fẹ́ lo máṣíìnì òun ni ó ń ṣiṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìpèníjà tó ń bá ènìyàn fínra nínú àgọ́ ara òun ni máṣíìnì ọ̀hún ló ń wá ojútùú sí. Bí àwọn ìpèníjà kí apá kó máa faniṣo, kẹ́sẹ̀ kó máa faniṣo, kí àǹgóró ẹ̀yìn kó máa roni ní gbogbo ìgbà àti àwọn oríkèéríkèé ara tèyí tó ń roni, wọ́n ní ẹ máa bọ̀ wá kẹ́ ẹ wá lo máṣíìnì òyìnbó yìí. Máṣíìnì òyìnbó òun ni àwọn ènìyàn ń lò tó sì jẹ́ wípé ó ń bá wọn wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn ìpèníjà tó ń bá wọn fínra nínú àgọ́ ara. Bẹ́ẹ̀ ni oògùn wà fún títà o fún gbogbo àwọn aláràtúntà tí wọ́n fẹ́ jèrè gọbọi lórí rẹ̀. Wọ́n ní ẹ máa bọ̀ wá ẹ wá kó ọ̀kan ọ̀jọ̀kan egbòogi tó ń jáde ní iléeṣẹ́ Ralac Ventures lọ́pọ̀ kó ọ̀yọ̀kú kẹta kẹ́ẹ̀sì jèrè gọbọi. Ẹ̀yin tí ẹ fẹ́ rà á tẹ́ lò ayé rẹ̀ yọ. Alhaji Abolore wọ́n wà ní ìlú Ìṣẹ́yìn lónìí yìí, ìyẹn ọjọ́ àbámẹ́ta àti ní ọ̀la ọjọ́ ìsinmi, fún gbogbo àwọn ènìyàn tí wọ́n fẹ́ fojú rinjú fún ìmọ̀ràn tàbí oríṣiríṣi àwọn àríwísí tí wọ́n fẹ́ fi tó iléeṣẹ́ wọn létí nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera ara wọn. Olú-iléeṣẹ́ Ralac Ventures ìlú Ìṣẹ́yìn ló fìdí kalẹ̀ sí ní ìyànà Òkè Ayọ̀ lójú bàbá. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Òkè ò ní ilé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní ìlú Òkè ò. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn wà ní títí ìlú Òkè ò náà o fún àwọn tí wọ́n bá fẹ́ ra oògùn. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Àgọ́ Àrẹ. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ wọn 090 27 24 91 06 090 27 24 91 06 tàbí 090 63 82 23 70. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Solar King wọ́n ń lo àsìkò yìí láti jẹ́ kí gbogbo àwọn ènìyàn wọ́n mọ̀ wípé ọ̀kan ọ̀jọ̀kan àwọn sólà ó mà tún ti kalẹ̀ kà sí ọ̀dọ̀ àwọn níléeṣẹ́ Solar King. Wọ́n ní ẹ jáde lógúnlógún, ẹ jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ tú kẹ̀tíkẹ̀tí kẹ́ ẹ wá ra sólà lówó tí kò gún pa. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn sólà bàǹtìbàǹtì ń bẹ níléeṣẹ́ Solar King. Kò sí irú sólà tẹ́ ń wá tẹ̀ ní rí ní iléeṣẹ́ Solar King. Àwọn sólà èyí tí ó lè tanná tí gbogbo àyíká ilé ó sì mọ́lẹ̀ rokoṣo. Bẹ́ẹ̀ solar day freezer ń bẹ lọ́dọ̀ wọn. Solar fan ló nírú solar standing fan, solar table fan pẹ̀lú àwọn iná solar tó ń lo gílóòbù 5, èyí tó ń lo 10, èyí tó ń lo 3 àti solar power bank ó ń bẹ ní iléeṣẹ́ Solar King. Ẹ wá gbọ́ ẹ̀yin ènìyàn wa, ra 3 kó o gbà kan lọ́fẹ̀ẹ́ lórí solar street light. Ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n tún fi tó wa létí wípé àwọn ènìyàn 5 àkọ́kọ́ tó bá kọ́kọ́ wá rajà ní iléeṣẹ́ Solar King láàárọ̀ yìí, àǹfààní ń bẹ tí wọ́n ó jẹ. Àǹfààní ọ̀hún ó sì gbẹnu tán. Ra 3 kó o gbà kan lórí solar street light. Olú iléeṣẹ́ Solar King ó wà ní ẹ̀gbẹ́ NASFAT Hospital ní àdúgbò Kúbe ní ìlú Òkè Ihò. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ wọn 070 62 99 06 91 070 62 99 06 91 070 62 99 06 91. Solar King, iná títàn ó dìrọ̀rùn. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ká tẹ̀síwájú níbi ìròyìn tá à ń tún ní ìpele bí aṣọ ọ̀yẹ̀lẹ̀. À ń ròyìn wípé kẹgbẹ́ ìpolówó yín wá sí kọ́ni sí 89.1 FM. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí wà níbi tí àwọn àjọ jambu ti ń jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ṣe ìdánwò jambu wọ́n ní àsìkò ti tó wà yìí o láti lọ sójú òpó kẹsìlẹ̀ tẹ examination slip yín síta lójú òpó ọ̀hún.
àwọn àjọ tó ń rí sí ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì jambu ni wọ́n ti fohùn lédè wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n bá fowókọ sílẹ̀ fún ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fásitì fún ti ọdún 2026 wọ́n ní àkókò rèé wàyí o láti lọ sójú òpó yín kẹ́sì lọ tẹ ọjọ́ tẹ́ ṣe ìdánwò yín kẹ́ lọ tẹ̀ ẹ́ jáde. àjọ jambu ni wọ́n fohùn lédè ní ọjọ́bọ̀ Thursday wọ́n sì rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ láti lọ sí ojú òpó wọn. wọ́n ní níbẹ̀ ni wọ́n ti lọ tẹ ọjọ́ tí wọ́n ṣe ìdánwò wọn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ṣe fún ìdánwò níbẹ̀. àjọ jambo ni wọ́n fohùn lédè wọn ní ẹ wò ó examination slip wọn ló ti wà níta báyìí. wọ́n ní examination slip òun ló sì ní ọjọ́ tí wọ́n ṣe ìdánwò wọn, àkókò tí wọ́n ṣe àti ibi tí wọ́n ti ṣe ìdánwò ọ̀hún. wọ́n ní náà ló wà níbi ìwé eléyìí tí wọ́n tẹ̀ lójú òpó ayélujára wọn ọ̀hún. àwọn àjọ jambo ni wọ́n wá ní ọmọ tó bá fẹ́ lọ sí ojú òpó ọ̀hún. wọ́n ní eléyìí náà ní ojú òpó tó já sọ́dọ̀ wọn jamb.gov.ng ẹjẹ́ ń tún pè lẹ́ẹ̀kan sí jamb.gov.ng. wọ́n ní nígbà tí ẹ bá ti débẹ̀ ẹ wá tẹ 2026 slip printing. wọ́n ní yóò gbé yín lọ síbi tí slip yín wà, ibẹ̀ lẹ́ẹ̀tì rí ọjọ́ tẹ́ ṣe ìdánwò, ibi tẹ́ ti ṣe àti àkókò tí ẹ ṣe gangan. àwọn àjọ jambo ni wọ́n wá ní ìfiléde yìí ló wáyé lẹ́yìn ọ̀rọ̀ eléyìí tó ń jàròyìn nígboro ayé wípé wọ́n ti sún ọjọ́ tí ìdánwò wáyé. wọ́n ní rárá o, àhesọ ọ̀rọ̀ àti òfégè ìròyìn nírú ìròyìn bẹ́ẹ̀, ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ọ̀gbọ́n ìsáwọn irú ìròyìn bẹ́ẹ̀. àjọ jambo ni wọ́n ti pìyàmọ́ wípé ìdánwò jambo wọ́n ní yóò wáyé ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 16 oṣù kẹrin sí ọjọ́ àbámẹ́ta Saturday ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2026. wọ́n ní lẹ́yìn ìgbà tí àwọn nǹkan ti ṣe ìdánwò ìgbáradì fún ìdánwò gangan eléyìí tí wọ́n ṣe ní ọjọ́ 28 oṣù kẹta ọjọ́ àbámẹ́ta gangan. wọ́n ní tí ó sì jẹ́ wípé wọ́n ṣe àkọsílẹ̀ àwọn ibùdó ayárabíàṣá kan eléyìí tó jẹ́ wípé wọ́n mà ní àwọn ìdojúkọ nígbà tí àwọn ọmọ òun ń ṣe ìdánwò. wọ́n ní nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n tó 224,597 tí wọ́n forúkọ sílẹ̀, wọ́n ní àwọn tó jẹ́ 152,586 wọ́n ní àwọn gan ni wọ́n máa jókòó ṣe ìdánwò yìí láwọn ibùdó ayárabíàṣá bíi tó tó bíi 989 wọ́n ní káàkiri tó sì jẹ́ wípé àwọn ibùdó ayárabíàṣá tó tó bíi 20 wọ́n ní àwọn yìí ni wọ́n máa jẹ́ wípé wọ́n lè ṣe látàrí àwọn ìdojúkọ tí wọ́n ní pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ wọn. àwọn àjọ yìí wá ń ṣe ìkìlọ̀ wípé ẹ má ṣe jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lù yín ní jìbìtì lórí òpó ayélujára wípé a ṣe àfikún fún máàkì yín àbí nǹkan kan. wọ́n ní ẹ wò ó, ẹ má ṣe jẹ́ kí wọ́n tàn yín o, ẹ lọ sí ojú òpó ayélujára yín, ẹ lọ ti ọjọ́ tí ẹ ṣe ìdánwò àti àkókò àti ibi tí yóò ti wáyé. ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn Punch kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. dúró dè mí nínú ìwé ìròyìn Punch tó jùlẹ̀ wọn o kẹ́mi náà kó yín náà wọ́ mu o. àwọn àjọ tó ń rí sí wọléwọ̀de àjòjì immigration ni wọ́n ti pa láṣẹ o fún ọ̀gá kan tó wà ní ẹnu ìlérò Èkó sẹ̀mẹ̀bọ̀dà wípé kó lọ rọ́ọ̀kún nílé nítorí wípé ó ń lu àwọn ènìyàn ní jìbìtì àti wípé ó ń lọ́ wọn lọ́wọ́ gbà ní agbègbè náà. ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ Nigeria Immigration Service arábìnrin Kẹ́mi òun ni ó ti fi ohun ìlédè o tó sì jẹ́ kó di mímọ̀ báyìí wípé ẹni ọ̀hún tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá ní sẹ̀mẹ̀bọ̀dà ó ń lọ àwọn ènìyàn lọ́wọ́ gbà àti wípé wọ́n ti fi oríṣiríṣi àwọn àtẹ̀jáde sí ojú òpó ayélujára lórí iṣẹ́ tí wọ́n ń ṣe ní agbègbè náà. arábìnrin Kẹ́mi ó tẹ̀síwájú wípé iṣẹ́ ìwádìí ó sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. àtẹ̀jáde náà ló jáde èyí tí alukoro fún àwọn àjọ tó ń rí sí wọléwọ̀de àjòjì tí wọ́n buwọ́lù ìyẹn Akínṣọlá Akínlábí òun ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ tí ó sì tẹ àwọn oníwèé ìròyìn Punch lọ́wọ́ wípé níwàrà ń ṣe ṣàlẹ́yẹ ọ̀ṣọ́kà kí ẹni náà tí wọn ò fi orúkọ rẹ̀ léde wípé kó kúrò lórí ipò rẹ̀ kó sì yẹ̀bá díẹ̀ náà títí iṣẹ́ ìwádìí tí yóò fi tẹ̀síwájú. àwọn àjọ amúnimọ̀dá àwọn àjọ tó ń rí sí wọléwọ̀de àjòjì ọ̀hún wọ́n wá fi léde wípé ó ṣeé ṣe o kí àwọn ará ìlú
kí wọ́n ó rí àwọn òṣìṣẹ́ àwọn kí wọ́n máa ṣe iṣẹ́ kò tọ́ ẹ tètè kàn sáwọn sójú àwọn òpó ayélujára tó jẹ́ ti iléeṣẹ́ ọ̀hún tàbí kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 09121900655 09121900655 tàbí 09121556359 wọ́n ní ẹ pè àwọn ò gbé ìgbésẹ̀ kíákíá. ìwé ìròyìn punch ló pọ̀njẹ́ ẹ lè mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí wà níbi tí Alẹ́ṣinlọ́yẹ́ ti ń sọ fún gbogbo àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ jáde o, wọ́n ní ẹ lọ níbi ìgbanisíléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó ń lọ lọ́wọ́ báyìí. wọ́n ní kí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n tú yaya. Federal Character Commission ní ẹni tí í ṣe kọmíṣánná fún àwọn àjọ yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Ayọ̀dèjì Abbas Alẹ́ṣinlọ́yẹ́ ni wọ́n ní ó ti ké sí gbogbo àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lo àǹfààní ètò ìgbanisíṣẹ́ eléyìí tó ń lọ nílé iṣẹ́ ọlọ́pàá yìí tí ó tẹnubodò ní ọjọ́ 18 oṣù tí a wà yìí. wọ́n ní pàápàá jùlọ àwọn tí wọ́n ti forúkọ sílẹ̀, àwọn tí wọ́n ti mú tí wọ́n sì ti pè fún àyẹ̀wò. wọ́n ní kí àwọn èèyàn túyáyá o, kí wọ́n sì túyáyá kí wọ́n túyáyá kí wọ́n jáde o láti lọ sí ibi tí wọ́n ti pè wọ́n. ó ṣe àtẹnumọ́ yìí wípé àkókò rèé o tó yẹ kẹ́ lò ó dáadáa. wọ́n nítorí wípé irú àǹfààní báyìí ó ṣeé ṣe o kéèyàn má rí irú àǹfààní ọ̀hún jẹ mọ́ ní àwọn ọjọ́ eléyìí tí ó gùn gbọ̀nàgbọ̀nà síwájú. gẹ́gẹ́ bí ó ṣe sọ, wọ́n ní àwọn apá míì lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ọ̀dọ́ wọn túyáyà jáde fún iléeṣẹ́ ọlọ́pàá yìí. wọ́n ní ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa yìí ẹ wò ó à ń rọ̀ yín o wípé kẹ́yìn náà túyáyà kẹ́sì túyáyà síta o láti lọ sí ibi tí wọ́n ti ń ṣe ètò ìgbanisíṣẹ́ fún àwọn ọlọ́pàá eléyìí tí ó ti lọ o. wọ́n ní yóò sì tẹnubodò ní ọjọ́ 18 oṣù yìí. nígbà tí Alẹ́ṣinlọ́yẹ́ tẹ̀wájú ó ní ǹjẹ́ yín mọ̀ wípé iṣẹ́ yìí àti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ló mà ti wà. ó ní wọ́n sì ṣe é pẹ̀lú àṣehàn, kò ní sí mọ̀kàrúrù nínú gbogbo ohun tí wọ́n bá ṣe o. wọ́n ní kí àwọn ọ̀dọ́ jáde kí wọ́n sì lọ́ọ́ fowókọ sílẹ̀, wọ́n lọ ṣe oríṣiríṣi gbogbo àwọn tí wọ́n ti pè. wọ́n ní èyí tí wọ́n ti fi ìwé ṣọwọ́ sí wípé kí ẹ máa bọ̀ ní ọjọ́ báyìí ó wá rọ̀ wọ́n ní ẹ má ṣe sọ àǹfààní bántà yìí nù o, ẹ jáde. wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin láṣojú ìjọba àpapọ̀ ní gbogbo àwọn ẹkùn eléyìí tí ẹ bá wà o. wọ́n rọ àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n ti forúkọ sílẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sì ti mú wọn. wọ́n ní ẹ má ti sọ àǹfààní yìí nù, ẹ jáde o, ẹ lọ síbẹ̀ láti lọ ṣe àyẹ̀wò lórí iṣẹ́ eléyìí tí ẹ mú. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni ò jáde o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ọmọọba Ayọ̀dèjì Abbas Alẹ́ṣinlọ́yẹ́ tó sì ń sọ̀rọ̀ tó ń pe gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ ti forúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ní ibi tí wọ́n ti ṣe àyẹ̀wò ọ̀hún wọ́n ní kò kún tó. wọ́n wá ń pe gbogbo àwọn ọ̀dọ́ wípé ẹ jáde o, ẹ má jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà lẹ́yìn nínú gbogbo àwọn ìpínlẹ̀ eléyìí tí wọ́n ń ṣe àyẹ̀wò eléyìí tó ń lọ lọ́wọ́ fún un. ẹ̀yin fẹ́ ṣèrè lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí tó ti jáde wá, ìròyìn ọ̀hún ó sì gba ẹnu tán. pásítọ̀ olùṣọ́ àgùntàn ó fi tipátipá bá mi ní àjọṣepọ̀ lórí pẹpẹ pẹ̀lú bó ṣe sọ wípé òun ní àrùn àbí ẹ̀mí àìmọ́ méje ẹ̀mí àìmọ́ méje ó ní ó wà lára òun ní ìpínlẹ̀ Anambra ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o. arábìnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Precious Okafor tó jẹ́ ẹni ọdún 16 òun ni ó ti fohùn lédè tó sì bá àwọn oníwèé ìròyìn Punch tàkúrọ̀sọ nǹkan tí ojú rẹ̀ rí àti bí kinní ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan pàtó. ó ní òun wà ní SS1 nígbàtí pásítọ̀ kan láti ìjọba ìbílẹ̀ àwọn tó wá sí Èkó torí wípé òun ń gbé ní ọ̀dọ̀ àǹtí òun ní Èkó. ó ní pásítọ̀ yìí ó bá wo òun sùnsùnsùn tó sì sọ pé ẹ̀mí àìmọ́ méje, ẹ̀mí òkùnkùn méje ló wà lára òun sì nílò ìtúsílẹ̀ kí wọ́n mú òun wá sí ìjọba ìbílẹ̀ àwọn ní ìpínlẹ̀ Anambra. wọ́n sọ wípé ìgbà tó yá o ní àǹtí yìí ló bá mú arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Precious Okafor ló bá mú lọ sí abúlé wọn níbi tí olùṣọ́ àgùntàn yìí tó wà.
olùṣọ́ àgùntàn ọ̀hún ni wọ́n sọ wípé ó jẹ́ olùdásílẹ̀ ìjọ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jesus is on top ministry ní Amechi ní Anwi ní ìjọba ìbílẹ̀ Anwi ní ìpínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ìgbà tí àǹtí yìí tó fi arábìnrin kalẹ̀ òun pẹ̀yìn dà ní tiẹ̀. Ó ní òun sì sùn pẹ̀lú àwọn ọmọ rẹ̀, ṣùgbọ́n gbà tó di ọwọ́ alẹ́ lolùṣọ́ àgùntàn ó bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́, ó ń fọwọ́ kan òun jí òun wò pé ọwọ́ ta lè ní, ó di ọwọ́ olùṣọ́ àgùntàn, òun gbá ọwọ́ rẹ̀ dà sí ọ̀hún, ó tún fọwọ́ kan òun láìmọye ìgbà. Ọ̀rọ̀ òun sì fẹ́ dariwo ní ìyàwó olùṣọ́ àgùntàn ló bá wá. Ìgbà tí ìyàwó olùṣọ́ àgùntàn dé, ìjẹ́ kí ló ṣẹlẹ̀? Olùṣọ́ àgùntàn ní òun ń wo àwọn ọmọ wò ní, lóníkálukú bá sùn padà. Ó ní nígbà tó tún di bí ọjọ́ mélòó kan, olùṣọ́ àgùntàn ó mú òun lọ sí orí pẹpẹ wípé òun yóò lé àwọn ẹ̀mí èṣù jáde lára òun. Ṣùgbọ́n níbi tó ti ń ṣe bẹ́ẹ̀, ó ń fi ọwọ́ kan òun láìmọye ìgbà, òun sì kọ̀ fún un láti ṣe bẹ́ẹ̀. Ó ní kò padà fi ọwọ́ kan òun mọ́, ló bá bẹ̀rẹ̀ sí fi ebi pa òun. Ó fi ebi pa òun débi tó lápẹẹrẹ, débi pé òun ò ní agbára kankan mọ́. Ìgbà tí òun ò ní agbára kankan mọ́, ló bá padà ṣe kinní yẹn fóun o. Ó ṣe é lórí pẹpẹ láìmọye ìgbà. Bẹ́ẹ̀ ni ó tún mú òun lọ sí ibi tó ti ń sin adìrẹ ní oko. Ó ní àìmọye ìgbà náà ló ṣe é dé ojú àmì tó sì ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní òun ò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ yìí síta o. Bẹ́ẹ̀ tóun bá gbìyànjú láti sọ fún àwọn ènìyàn, òun yóò gba ẹ̀mí òun. Ó ní òun ò ní fóònù tí òun lè fi pe àǹtí òun tó mú òun wá. Gbogbo ọ̀rọ̀ náà tó sì pọ̀ olúkúrúmuṣu mọ́ òun lọ́wọ́. Ó ní nígbà tó ti ṣe yìí, ó sì ń ṣe gbọmọgbọmọ. Gbogbo ìgbà tó bá ti wù ú ni yóò máa wọlé tí ó sì máa jáde o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, àkàrà padà tú epo tí àwọn agbófinró wọn padà fi síkú òfin mú un báyìí. Ìwé ìròyìn Punch ẹ̀ ẹ lọ́mọ kẹsì rí ẹ̀ níbẹ̀ gbogbo mìírí kí ló dé. Ó ja gbogbo náà lẹ́nu ni. Ó ṣọ̀kì ẹ̀. Nǹkan bẹ Ọlọ́run ṣàánú. nǹkan bẹ o. Ọlọ́run ṣàánú ni. Kí ló sọ? Jesus on top, pastor. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí wà níbi tí àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Kwara tí wọ́n ti túyàyà síta tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lórí ìjínigbé eléyìí tó ṣẹlẹ̀ ní agbègbè Wòrò ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní ìjọba ìbílẹ̀ Káìmá ní ìpínlẹ̀ Kwara ni wọ́n mà ti tú jáde tí wọ́n sì tú yàyà síta tí wọ́n sì ń béèrè wípé kí ìjọba gbé ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n jí gbé tí wọ́n tó 176 níye. Wọ́n ní nínú àwọn 176 yìí obìnrin bẹ́ńbẹ́ ọmọdé bẹ́ńbẹ́ nínú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ìwọ́de ọ̀hún tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn ní abẹ́ àwọn ẹgbẹ́ tí wọ́n pè ní Káìmá Youth Advocacy Group. Wọ́n ní lẹ́yìn fọ́nrán kan tó ń jàròyìn lójú òpó ayélujára níbi tí àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹ dákun ẹ dólẹ̀mí wa ẹ gbà wá. Wọ́n ní kíní ọ̀hún ti dá jìnnìjìnnì bólẹ̀ o ní agbègbè ọ̀hún. Nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbẹ̀ ni àwọn ẹgbẹ́ yìí ti sọ̀rọ̀. Wọ́n ní ẹ wò ó wọ́n ṣàpèjúwe ohun tó dàbí ìjákulẹ̀ nínú àwọn aládarí eléyìí tí wọ́n ní wípé wọn ò dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn. Wọ́n wá tẹ̀wájú wọn ní ẹ wò ó àwọn tí wọ́n jí gbé yìí wọ́n gbọ́dọ̀ yọ̀ǹda wọn o. Wọ́n ní nínú fọ́nrán ọ̀hún ẹ wá wo tọkùnrin tóbìnrin ẹ wo àwọn ọmọdé tí wọ́n jí gbé o. Wọ́n sì ń rawọ́ ẹ̀bẹ̀ wípé ẹ dákun àwọn wà nínú wàhálà nínú ọ̀rọ̀mọ̀ làwọn wà ẹ dákun ẹ gbà wọ́n ẹ ṣàánú àwọn ẹ bá wọn wá nǹkan tí ó gbà. Àwọn ọ̀dọ́ yìí ni àwọn náà bá tún yọ̀yọ̀ wípé ẹ wò ẹ ṣàánú wa o àwọn tí ń bẹ lákàtà àwọn ajínigbé yìí. Wọ́n ní èèrà ò gbọ́dọ̀ rìn wọ́n o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n. Àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n tó 176 níye ni wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n sì ń sọ wípé ẹ dákun ẹ má jẹ́ ó pẹ́ mọ́ a fẹ́ rí èsì ẹ bá wa gba àwọn ọmọ yìí jáde. Àwọn ọ̀dọ́ yìí wọ́n ké sí ìjọba ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ ni wọn ò fi ìjọba àpapọ̀ sílẹ̀ o. Wọ́n ní ẹ dákun ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí a fẹ́ rí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ ṣe ń sọ̀rọ̀ tí wọ́n sì ń ké sí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò. Wọ́n ní ẹ wò ó gbogbo kíní yìí ló dúnkokò mọ́ ẹ̀mí àwọn o níjọba àbílẹ̀ ọ̀hún. Wọ́n máa ń sọ wípé kí wọ́n fi òpin sí ètò ààbò tó mẹ́ẹ̀ o ní àwọn ìlú kéréje ní ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ọṣẹ́ tí wọ́n ṣe síbẹ̀ o ó ti pọ̀ jù kí ló dé àbí bíi pé wọ́n wá dojúkọ ìpínlẹ̀ Kwara
àwọn ọ̀dọ́ yìí ń sọ̀rọ̀ wọ́n sì ń bínú gan wọ́n ké sí ìjọba àpapọ̀ wọ́n pe ìjọba ìpínlẹ̀ wọ́n ní ẹ dákun o ẹ tètè bá wọ́wọ́ ojútùú sí ìṣòro ọlọ́jọ́ pípẹ́ yìí débi pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ti sá àsálà fún ẹ̀mí rẹ̀ wọ́n ti fi dúkìá wọn lẹ̀ wọ́n ti fẹsẹ̀ gẹ ṣé bí kí ojú má rí bí báyìí wọ́n ní gbogbo ara lògùn ẹ̀ làwọn èèyàn fi ṣe o òun kálukú ti fẹsẹ̀ fẹ́ o àwọn èèyàn ti fi dúkìá wọn lẹ̀ wọ́n ti fi oríṣiríṣi lẹ̀ wọ́n ké sí gómìnà wọn àti ààrẹ Tinubu wọ́n ní àwọn ènìyàn wá ń kú ẹ bá wa dá àwọn èèyàn wá padà pẹ̀lú pátákó oríṣiríṣi tí wọ́n kọ wọ́n ní ẹ bá wa dá àwọn ènìyàn wá padà káyọ̀mọ́ ó ń bèrè ó sunkún fún ìdájọ́ òdodo wọ́n wá ń ké sí gómìnà àti ààrẹ wọ́n ní àwọn ènìyàn wá ń kú ẹ ṣàánú wa ní àríwá ìpínlẹ̀ Kwara wọ́n ní ètò ààbò ojoojúmọ́ báyìí ló di ohun tó ń burú sí o ẹ gbà wá lórí àwọn ènìyàn tí wọ́n ní wọ́n kọ lọ báyìí tí wọ́n tó 176 níye wọ́n lọ́mọdé ń bẹ́ẹ̀ àgbà ń bẹ́ẹ̀ kí Ọlọ́run ọba kó ṣe wọ́n láwárí o wọ́n ní ẹ̀mí àwọn mà ṣe pàtàkì ẹ dákun ẹ fòṣèlú lẹ̀ ẹ bá wa yanjú ọ̀rọ̀ tí ń bẹ níta yìí lórí àwọn tí wọ́n jí gbé yìí àwọn ọ̀dọ́ wọ́n kẹhùn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mú kí Ọlọ́run ọba kó ṣàánú wa ẹ̀yin fẹ́ ṣèrè ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. àsìkò ti tó báyìí ká gbé súnmọ́ àwọn aráalé ẹ̀yin aráalé ìròyìn tá a kà ní ìkànnì wa níbí ẹ bá wa pẹ̀kẹ́lù kí lè rí sí i kí ni ìwòye yín bẹ́ẹ̀ ni kí ni àríwísí yín èyí tó bá òfin mu tí kì í ṣe láti tàbùkù àwọn aládarí wa ẹ bá wa dá sí abala tẹ́ẹ̀tì bá wa dá sí rèé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ẹ̀tì mọ̀ bí àmọ́wóhùn náà lẹ́ẹ̀fì bá wa dá sí 070 47 7064 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa orúkọ yín o. Babátúndé Johnson Adéọlá látàdó àwáyé ni o. à ń gbọ́ yín sà. a kú ètò. àdúpẹ́. a ṣètọ́lá láyọ̀. àmín. àǹtí ìtura a kú ètò. ẹ máa ṣeun sá. ṣé gbogbo ìgbà irú ìyà tí ń jẹ other Africa country ṣé ó yẹ káwa ní ọmọ ajẹ́ ń bẹ̀ ni àbí ṣé túláàsì ni? ẹni epo gbówó lórí ní Kenya túláàsì ní kó gbówó lórí ní Nàìjíríà akínyìn ẹ kú ètò. ẹ ṣe o 070 47 7064 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí hello ẹ kú ojúmọ́ o. hello abirẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ bàbá olóyìnbó kọ́ yìí. àwọn náà ni ọmọ adẹ́rẹ́jì. ẹ rẹ sà. àlejò lówó. àlejò lówó tó ẹ ohun wọn jọra wọn ẹ káàárọ̀ sà àdúpẹ́. ọ̀rọ̀ tí amẹ́sí lọ́yẹ̀ sọ nípa ọ̀rọ̀ pé káwọn ọmọ ọ̀dọ́ kí wọ́n lọ gbaṣẹ́ ọlọ́pàá ẹni tó bá mọ̀ pé yes iṣẹ́ ọlọ́pàá wò ó àkíyèsí náà ti pè wá sí ká tètè sáré síbẹ̀ kọ́ máa di pé bóyá kò síṣẹ́ èyí tó tẹ̀lé ibẹ̀ ní ọ̀rọ̀ ti ààrẹ wa tí wọ́n ní adúpẹ́ lọ́dọ̀ náà pé gbogbo kọ́ńtì yòókù epo wọn epo ọ̀wọ́n Nàìjíríà kò sì tọ́ sí wa lẹ́nu bàbá láti jẹ́ pé nǹkan báyọ̀ máa jáde lẹ́nu wa pé epo ọ̀wọ́n Nàìjíríà a máa mọ́yìn ká dépò Nàìjíríà ò ní bàjẹ́ máa sàlà. 070 47 7064 070 47 7064 ẹ kú ojúmọ́ o. ẹ yí rédíò yín sílẹ̀ o. 070 47 7064 070 47 7064 ẹ̀lú ẹ kú ojúmọ́ o. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ yí rédíò yín yẹn sílẹ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà ẹ kú ojúmọ́ orúkọ yín. àpò tẹ́ àná o. àdúpẹ́ orúkọ yín sà. orúkọ mi lọmọ ọba aládùúgbò. láti ìlú wo. lókè ìwọ̀n báyìí náà ni. à ń gbọ́ yín o bàbá. ọ̀rọ̀ lórí ètò ààbò àwọn ará Kánò yìí. ó dàbí ẹni pé irú ọkùnrin tí ó ní kí wọ́n tú òun sílẹ̀ yẹn. kí ló dé tí wọn ò tú Sunday Igboho rẹ̀ káwo ìjọ ọ̀dẹ́wò náà. ẹ sọ̀rọ̀ kíá bàbá orí afẹ́fẹ́ lẹ wà. ok mo ní kí ló dé tí wọn ò tú Sunday Igboho yẹn lẹ̀ káwo tẹ́tí ọ̀dẹ́ lára. ẹ̀ ń bi wá. àwọn náà wọ́n ti wúlẹ̀. ẹ̀ ń bi wá àbí. tẹ́lẹ̀ wọ́n fẹ́ bí.
ẹ̀yin náà láàtàbí àbí ìdákẹ́lá fẹ́ dá àkúlẹ̀ àárín wọn bá sọ̀rọ̀. aráàlú abẹ́rẹ́ kéré ni. èwo ni akíni ń jí akíni aráàlú abẹ́rẹ́ kéré wá ṣe kíni ó ti dáa. bóyá abẹ́rẹ́ kéré náà abẹ́rẹ́ kéré wọ́n náà bá wa bẹ̀ wọ́n. ẹ mọ dàrẹ́sọ̀ ṣé ẹ kẹ lọ. ṣé so mọ nǹkan tó ń wí mọ́ báyìí. o ṣe ìbínú olúwa o ṣeun. ọ̀dà kò sí ọ̀nà bàbá mo ti já ìpè yín o 070 47 7064. ilé àwọn abẹ́rẹ́ kéré ò jìnnà sílé ewó baba dami yóò ṣiṣẹ́ hùn. àdúgbò kankan náà là ń gbé. wọ́n ní wọ́n ṣèpàdé ọmọ ìlú. 070 47 7064 070 47 7064. ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o. káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. àdúpẹ́. àwọn ètò ààbò yẹn ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí. ẹ sọ o. ìṣàwùrà yìí ni olóòlà láti tẹ̀lé ilé. láti ìkòyí ilé. ìṣẹ́mi ilé. à ń gbọ́ yín báyìí. ètò ààbò yẹn káwọn ará Kwara ṣe ń kíbò sí yẹn àfẹ́ káwọn ìjọba bá mójútó tó bá wọ Kwara Ọ̀yọ́ ṣèjì mélòó ló kù síbẹ̀ yẹn àwọn inú ara wa wọ́n dẹ́kun kan bá mójútó tó ààbò Ọlọ́run á máa bá wa ṣe o. àmì ẹ ṣé o àmì ẹ ṣé o àmì o 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 ní ojú òpó. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà orúkọ yín. orúkọ mi ni Ajíbọ́lá Ọláyíwọlá. láti ìlú wo sà. láti Ayétòrò Yorùbá náà. ìpínlẹ̀ Ògùn. ọmọ ìpínlẹ̀ Ògùn ni mí. à ń gbọ́ yín sà. èyí tí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ tó kan mẹ̀kúnnù gbẹ̀ngbẹ̀ngbẹ̀ lórí ọ̀rọ̀ epo iná òun ló kan mẹ̀kúnnù gbẹ̀ngbẹ̀ngbẹ̀ àti ètò ààbò. à ń fúnni ní ráìsì à ń fúnni lówó kò kan gbogbo wa ṣùgbọ́n ohun tó kan gbogbo wa ní ọ̀rọ̀ epo àgbẹ̀ tó ń lọ sóko tó ń gun ọ̀kadà lọ sóko epo ló máa lò àwọn tó ń já ata epo náà máa lò onímọ́tò tó fẹ́ kẹ́rù oko wálé epo náà máa lò. mo rọ ìjọba àpapọ̀ kí wọ́n jọ̀ọ́ ìṣẹ́bí tó ń fi ń fún wọn ní ráìsì fún wọn lówó kí wọ́n má fẹ́nìkan lówó fẹ́nìkan ráìsì kí wọ́n kúkú fi owó yẹn ra epo fún mẹ̀kúnnù. ìyà ń jẹ mẹ̀kúnnù gan lórí ọ̀rọ̀ epo lórí ọ̀rọ̀ náà. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ inú ọdún tá a wà yá òsì kaná nílùú wa. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. a mọ̀ pé wọ́n ń try wọ́n ń ṣe ṣùgbọ́n tó bá fẹ́ kárí nǹkan tó kan mẹ̀kúnnù gan gbọ̀ngbọ̀ngbọ̀n ló yẹ kí wọ́n ṣe fún wa. wọ́n jọ nítorí Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. àmín ẹ ṣé o ṣe gbọ́. òkè ògan ṣàtìrì náà náà dùn yìí. bóyá wọ́n ṣẹ́jú ẹ̀ lẹ́ẹ̀kan. no ìjọ tí wọ́n wá commission eléyìí tí wọ́n ṣe ò ní wọ́n tàn lọ́jọ́ yẹn ṣùgbọ́n láti yẹ àgbọ̀ kankan mo January ọdún yà tí ì níná. iná wà lérò wa. ìpè kan tá a gbé kẹ́yìn rèé ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ máa kú iṣẹ́ o. àdúpẹ́. láti lo àjẹlábí láti lo. yes ma. ọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá kò gbérégbè tí wọ́n mú kíní tajútajú ṣé wọ́n fi gba àwọn èèyàn ẹ̀yìn ilẹ̀ ni àbí wọ́n fi kó bá wọn nísìnyí. nígbà táwọn èèyàn yìnbọn tẹ wá mú tajútajú tẹ yìí ṣé tajútajú nìyẹn ó gbà wọn sílẹ̀ ṣẹ́ni fáwọn èèyàn yẹn wọ́n tún kó bá wọn ni. ẹ dákun ẹ bá ra àwọn aládarí wa kí wọ́n gbà wá sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà káwa tá a jẹ́ mẹ̀kúnnù ọmọ ṣòfò mọ́. ẹ ṣé o láti lù wá a ní láǹfààní láti gbé ìpín kankan mọ́ báyìí ká rọra bomilà díẹ̀ ní kékeré gbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Oríṣiríṣi 89.1 ìròyìn tó múnádóko ilé iṣẹ́ wa o ẹ̀ta premium station wá polówó ọjà rẹ̀
89.1 lẹ́tí máa gbọ́. òkè ò la fi kalẹ̀ sí ìsí àkájọlá ló kó gbọ́lẹ̀ ilé ọ̀yọ́. níbẹ̀ tá ń ró bí ẹ̀dán tá ń rọ̀ bí ọ̀wẹ́ o. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa yé. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa o. bàbá lọ́jà màmá lọ́jà. ẹ máa gbọ́ wa o. gbogbo oníṣòwò pátá. ẹ máa gbọ́ wa o. gbogbo ẹni tó tà tó ń rà o. ẹ máa gbọ́ wa o. ẹ bá wa dòwò pọ̀. ẹ máa gbọ́ wa o. àsùnwọ̀dà ló ní. ẹ máa gbọ́ wa o. Rẹ́mi Ògùn ló ń ké tọ́tọ́. ẹ máa gbọ́ wa o. ẹ máa gbọ́ wa o. Sip FM ló gbòde. Sip FM ló gbòde. Ẹ̀ka Premier Station. Sip FM ló gbòde. ìkànnì tó gbọ́gbọ́n dání. Sip FM ló gbòde. ìkànnì tó dágájíá 89.1. Sip FM ló gbòde. ẹ̀ta ní kọ́kọ́ tà kẹ́ranko tó tà. Sip FM ló gbòde. wá polówó ọjà rẹ kó bá lè rọ́nà lọ. Sip FM ló gbòde. àwa la dángájíá olóde ló gbòde. ẹṣin tó ṣíwájú ó ti gbapò kíní náà. Sip FM ló gbòde. ẹ̀dà Premium Station 89.1. Tested and trusted. Sip FM 89.1. Ẹ̀dà Premium Station. Daddy, mommy, brothers, sisters. ètò lóríṣiríṣi. Sip FM 89.1. ìròyìn tó múnádóko ilé iṣẹ́ wa o. ẹ̀ta Premium Station. wá polówó ọjà rẹ̀ kájọ bùbàjẹ́. eré ìdárayá ilé iṣẹ́ wa o. 89.1. òkè ò la fi kalẹ̀ sí ìsí àkájọlá ló kó gbọ́lẹ̀. ẹ káàbọ̀ padà láti ibi tá a ti bomila kìíní ọ̀hún ní kékeré. abala tá a dé yìí abala fìjìláńtẹ́ òun la pè é. ọ̀rọ̀ nípa ètò ààbò òun ni à ń sọ ní abala tá a wà yìí. ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ pẹ̀kẹ́lù nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò, torí wípé nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ àmójútó ni. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. hello. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ kú iṣẹ́ o. yes. ẹ bẹ́rẹ̀ kiri àti ìdúró olúwa orí ọmọ ló ń sọ láti wọlé ẹ kú iṣẹ́ o. à ń gbọ́ ń sà. ẹ̀rọ ẹ dákun èmi rọ gbogbo àwọn ìjọba náà ni àti ara wa ní àtàwọn lọ́balọ́ba ẹ dákun àlọ́ ń bá ẹ láago mẹ́ta òru wàhálà ń ṣẹlẹ̀ yìí gbogbo wa àmàlẹ̀ sùnmọ́ òkè níbi táwọn kìíní bá dẹ̀ tẹnubọ̀ tó o bá fẹ́ bá bẹ̀ jẹun èrè kó bẹ̀ mi wọn bá tún dé báwo la ṣe da ọlọ́kọ́ mi wọ́n dé ẹ dákun gbogbo aráàlú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹnìkan mọ́ o torí àdìbò á ṣe eléyìí ló máa fẹ́ ṣáájú náà oṣù ànídààmú ìlú yóò ní parẹ́ o àwọn kìíní yóò gbé dáadáa láti fún wa o tó bàbá amọ̀dẹ̀bẹ̀ wọn lórí ọ̀rọ̀ epo tí ṣe bí ń ṣe yìí ètò ààbò náà ni ebi ń pa wá nulẹ̀ kódà mi náà láàánú mọ́kàlù bá lọ sí ìjọba dáadó nìsí onídúrógbé mọ́ ara nígbà nàìjíríà onípa jẹun iléeṣẹ́ yẹn wà ní jóná o ẹrù rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run gba o ọ̀làláwọ̀lá wà láàkúwátà ìlàbíláàrí yàtìn orí ẹ̀mí ló ń sọ̀rọ̀. ẹ ṣe o 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. hello ẹ kú ojúmọ́ o. hello ẹ káàárọ̀ o. hello 070 47 7064 ní ojú òpó. hello ẹ káàárọ̀ o. hello. hello ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ orúkọ yín. hello. à ń gbọ́ yín o. ọmọ nàìjíríà ń gbọ́ yín o. orúkọ mi ni
èmi adéoyè ọmọọba adéoyè láti màyà. yes ilé ààbò yẹn kí àwọn ìjọba wa tètè bá mójútó ó sì kan àwọn lọ́balọ́ba wa wọ́n tètè mójútó torí kì í ṣe ẹnìkan kí àwọn lọ́balọ́ba àti ìjọba tí wọ́n bá wa ṣètò fún àwọn fìjìláńtẹ́ tí wọ́n máa lo ohun tó yẹ kí wọ́n lò bẹ́ẹ̀ ló lọ́ọ́ rẹ̀ wá lọ́wọ́. àmín 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. ẹ kú ojúmọ́ o. àti ìtura olúwa. ó pé. mr abọ́rẹ́ kẹrẹ káàárọ̀ ọlọ́run níjọba jẹ́. àmì o. lé ọ̀rọ̀ ọ̀tọ̀ ààbò yẹn ẹ dẹ́kun tí àgbogbo àwọn èèyàn tójò bá ti ṣú ẹ dẹ́kun ẹja máa fara balẹ̀ síbi ìkẹ́kùjọ èèyàn ò fi lọlẹ̀ lórí tátẹ́gùn òjò bá dé láwọn àmúra kókókó láà máa sáré lọ jàǹbá sì máa ń wà ń bẹ̀ àmọ́ tí atẹ́gùn yẹn bá dá tá a bá dúró síbi kan kò sígbà tá a wọlé wa tá a wọbẹ̀ láyọ̀ tá a bá dédé láyọ̀ òun lọ́ọ́ dá o lọ́ọ́ máa fi ṣe ẹ̀ṣẹ́ ní kọ̀ọ̀kẹ́ wa à ń sọ fi léyìn náà sọ fáwọn ìjọba wa lé ọ̀nà ìṣẹ́milé láti gáréjì ìṣẹ́milé tó fi lọ pa tó fi lọ jáde sáájú àwáyé kí wọ́n dẹ̀kun wọn ṣàánú alẹ́ ọ̀nà ìṣẹ́milé yẹn lásìkò yìí ní sójú ti rọ̀ nísìnyí ọ̀nà yẹn ò ṣeé gbà mọ́ ara ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run bá rẹ̀ wọ́n lọ́wọ́ o wọ́n dẹ̀kun wọn ṣàánú wa o. 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064. ẹ̀lẹ́ káàárọ̀ o. ẹ kú ojúmọ́ o. ẹ kú ètò iléeṣẹ́ sípò nígbà pẹ́ o. àmì o. orúkọ mi ni pásítọ̀ olúbọdún láti Ṣakí. ẹ káàárọ̀ màmá. nípa èrò àpèjẹ ní ajá sí káwọn èèyàn dákun tójó bá ti kẹ́pẹ́rẹ́ báyìí wọ́n mọ̀ ọ̀dàlẹ̀ títí sí ni jẹ́jẹ́ pé kọ́ ọba kọjá títí ni wọ́n láì ti bẹ̀rẹ̀ tí ọkọ̀ bá tẹ̀gbẹ́ sí ọ̀làjọ́ márùn-ún. màmá látọjọ́ yìí. ti pẹ́ lórí kinní yìí. ọkàn wọn fò. bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ bó ṣe wuyì tó bẹ́ẹ̀ ṣe pé òun kò bá òfin mu kò bá òfin mu àwọn aráàlú wọn ti gbọ́ nǹkan tẹ́ fẹ́ wí ṣe ti gbọ́ ajá ìpè yín ni o nítorí pé ẹ ti sọ̀rọ̀ èyí tó tako òfin ìgbóhùnsáfẹ́fẹ́ ṣùgbọ́n nǹkan tí màmá ń sọ ni wípé ní ìlú Ṣakí tójò bá ti rọ̀ tàbí tójò bá ti fẹ́ rọ̀ tàbí tójò bá ń rọ̀ lọ́wọ́ wọ́n máa da nǹkan ẹ̀gbin nǹkan ìdọ̀tí sí inú àgbàrá bí àgbàrá òjò tí kò bá lágbára mọ́ láti wọ́ ọ lọ púpọ̀ àwọn nǹkan ẹ̀gbin yìí yóò wọ́ sí ojú òpópó lójú títì ọkọ̀ tí bá ń kọjá tó bá tẹ̀ ẹ́ àwọn nǹkan ẹ̀gbin yìí yóò máa ta sí àwọn ènìyàn lára tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí jẹ́ ìlú tó ta lè sọ pé ó gbajúmọ̀ dáadáa ní agbègbè Òkè Ògùn kò yẹ ká máa hurúwà báyìí torí pé lágbègbè Òkè Ògùn pé ìlú wo ló Ṣakí ò kéré nínú ayé Ṣakí ò kéré ó sì wuyì ìlú tó dára ìlú tí oríṣiríṣi àwọn nǹkan wà níbẹ̀ ni tó wá yẹ ká máa ṣerú nǹkan báyìí à ń rọ̀ yín o ẹ̀yin ènìyàn wa ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àti àwọn ìlú wa káàkiri ibi táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ẹ má jẹ́ àdalẹ̀ sí ojú àgbàrá ìjọba ń ké o ìjọba ń ké o ìjọba ń ké o nítorí ìlera ara wa 070 47 7064 ní ojú òpó hello ẹ káàárọ̀ o. ẹ̀lẹ́ káàárọ̀ kó ètò. àdúpẹ́. ọ̀tẹ̀ ìyá báràkà ń pọ̀ máa ń látọ̀ jagun ọdún. ìyá báràkà yẹ kó ojúmọ́. dákun ọ̀nà ká lórí títì ìṣẹ̀sì yìí títì yìí ti ń ya o ní ti ń ya ọjọ́ ọ̀nà ẹ̀ dákun o àdá àwọn gbà ní ṣírin o ṣàwárí ẹ̀yin aráalé ẹ̀yin òbí ìgbẹ̀yìn lásìkò yìí tẹ bá fẹ́ bí ọmọ iṣẹ́ tẹ́ fún wọn lápò kẹ́pẹ́ tí wọ́n lọ gba kẹ̀kẹ́ wọ́n máa gùn káàrin títì kí mútọ́ máa hàn màṣínà máa hàn wọn ò ní gbọ́ wọn ò ní dáhùn ẹ dákun torí ó lè má jẹ́ ẹni ẹ̀kọ́ yẹ kó wọ́ àpò wọn náà wọ́n lọ fi ń ra. wọ́n fi ń gba kẹ̀kẹ́. bọ̀ àwọn kẹ̀kẹ́ tí wọ́n lè wá fíìdì fún àwọn ọmọ yẹn ni wọ́n lè wá fíìdì láàrin ọjà ń bẹ̀rẹ̀ gan àwọn ìyá mi tí wọ́n kọlu káwọn ìyá ni ó tì wọ́n dànù tí wọ́n kọlu àwọn ọjà ọlọ́jà lọ wọ́n dákun wọn bá wá fíìdì fún wọn tí wọ́n máa gun kẹ̀kẹ́ wọn àní ṣìrìn o èpè níyà mi máa ṣẹlẹ̀ àwọn ọmọ wọn ẹ̀yin ará ilé ẹ̀ṣẹ̀ ra pẹ̀lú àwọn ọmọ ní o ẹ ṣé o màmá ọ̀rọ̀ náà rèé o ẹ̀yin tẹ́ ń fi kẹ̀kẹ́ rẹ́ǹtì ṣé bẹ́ẹ̀ ń pawó ni kí ló dé tí ẹ lè lọ sí ibi pápá ìṣeré tàbí kẹ́ ẹ wá àyè tí ò ní jẹ́ ibi táwọn èèyàn ń kọjá lọ kọjá bọ̀
pàápàá jùlọ nítòsí ọjà ẹ jẹ́ ká sọ sí i ẹ̀yin ń pawó owó tẹ̀ ń pa ẹ fi ń ṣe nǹkan yìí tó jẹ́ pé ó lè pa ọmọnìkejì lára nítorí kẹ̀kẹ́ tí àwọn ọmọ kéékèèké ń gùn tí wọ́n lọ fi kọlu àwọn èèyàn pàápàá jùlọ bí ọkọ̀ tàbí máṣíìnì tó bá kọlù wọ́n ẹ mọ̀ yí pé bá a bá porí ajá a porí ìkòkò tá a fi ṣe o ẹjẹ́ àṣọ ṣe o. hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. àdúpẹ́. orúkọ mi ni Waliat láti dọ̀gbọ̀n. láti ìlú wo. Ìgangan à ń gbọ́ yín ẹ gbóhùn sókè díẹ̀ sí. ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fáwọn ìjọba wa ọ̀nà wa títí wá bàjẹ́ ọ̀nà tó lọ sí ìsàlẹ̀ àkáwó ní odò ẹran gádà rẹ ti fẹ́ já tàn omi máa ń dá dúró síbẹ̀ ni tẹ́lẹ̀sẹ̀ ń bá bọ̀ tó lọ́kadà ń bọ̀ tó ní máṣíìnì ń bọ̀ báyìí omi ni wọ́n ń ta sí wa lára àríbì tàn mọ́ ẹ dákun ẹ ṣàánú wa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà wa sì ní àti lọ́lọ́gbẹ̀yìn ó ti lé lọ́dún méje ọmọ mi ò dáná nẹ́pà mọ́ ẹ dákun ẹ ṣàánú ẹ ràn wá lọ́wọ́ ètò ààbò náà ní gbogbo ẹ̀. ṣé ń tẹ jẹnẹrétọ̀. à ń tẹ jẹnẹrétọ̀ owó epo ní ìsìn 1.4 per litre. ọmọ ò mọ ní jẹnẹrétọ̀ bí ọba mọ ní nẹ́pà. àbí yóò sàmù pé yóò sàmù nẹ́kẹ́ white àti yellow. ó ti dáa àti gbọ́ àǹtí o. eléyìí náà sí wa ní gbẹ́rẹ́ pàkọ́ gbogbo àwa tá à ń lo nǹkan ìrìnsẹ̀ mọ́tò ọ̀kadà ní nǹkan kan ṣẹlẹ̀ ní àdúgbò kan láàárọ̀ yìí tí ó lè má jẹ́ tòsí wa ń bí o tí ẹnìkan pè mí tó fi ṣọwọ́ sí mi mọ́tò tí wọ́n páàkì mọ́tò méjì tí wọ́n páàkì sílẹ̀ wọ́n sì yọ táyà mẹ́rẹ̀ẹ̀rin lọ wọ́n yọ tìkejì náà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n yọ ọ́ tán lóru kílẹ̀ tó mọ́ ó ti dáa ẹnìyẹn wá sọ pé ṣé gbèsè kọ́ lòun kó sí láàárọ̀ kùtùkùtù pẹ̀lú ríìmù ni wọ́n yọ papọ̀ pẹ̀lú ríìmù gbogbo ẹ̀ wọ́n yọ papọ̀ ó ti dáa kódà kọ́lọ́hún kó ṣàánú wa ẹ̀yin tẹ́ ń lo nǹkan ìrìnsẹ̀ ẹ jẹ́ ká tọ́jú nǹkan ìrìnsẹ̀ wa dáadáa ńgbà tẹ́ bá yọ táyà akọ̀ mẹ́rẹ̀ẹ̀rin èmi ò tún rí yẹn rí o kọ́lọ́hún ṣàánú wa o. tó hello. abẹ́rẹ́ tẹ́rẹ́ and ìtura olúwa. and baba olóyìnbó on the line you are welcome. ọjọ́ àwọn ìlà wà. ẹ ṣeun. kálukú mo níbi ètò ààbò mo kí ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ gbogbo níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n ń gbà adúpẹ́ púpọ̀ tí wọ́n bá ti gbà wọ́n kálu wọ́n bá ti qualify kò ní ìdí pé tí wọ́n bá mọ̀ yẹn lẹ́kọ̀ọ́ nìbàdàn làbújá wọ́n ó sì gbé kálukú sí ìletò rẹ̀ kálukú lọ́mọbọ àwọn inú igbó tí kálukú wà kéré abẹ́ area wọ́n máa fún ara àti security kí tọkọ tìyàwó náà ó sì dáàbò bọ́kọ rẹ̀ àtìyàwó àtọkọ àjíǹde ara ọmọ ajẹ́ o wọ́n máa gbọ́kọ mọ́ wa lọ́wọ́ àtìyàwó o ó dàbọ̀ olóyìnbó. olóyìnbó ni òyìnbó pọ̀. èèbó yìí. bàbá yìí nígbà tí bàbá wà ní ọ̀dọ́. èèbó ń jẹ́ bàbá sùn. bàbá ọmọ kí wọ́n tó lè sọ yẹn ní olóyìnbó fún ní odidi ìlú kan. èèbó yẹn pọ̀ ọ̀pọ̀. olóyìnbó. English. hello. ipò ní bàjẹ́ o. àbí olùtawálé. wálé ọmọ olówó ají láti àdéhùn lókè o. yes sir. lórí ọ̀rọ̀ ètò ààbò ikú àràtà ń gbọ́ ẹ̀rí sì ń gbà yẹn kí ló dé láìpẹ́ yìí wọ́n ṣe kẹ́ tí wọ́n fún agbẹ̀yẹ nọ́mbà tí wọ́n fún wọn fi ṣe báyìí ní ìsìn wọ́n gbé wọn gbé lọ wọ́n jọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kẹ́ tó pè ó ní kí wọ́n pe Sunday Igboho tó ẹ̀yin tẹ jára lọ́dọ̀ Sunday Igboho rẹ̀ wá lọ́wọ́ lóòótọ́ kọ́ dáwọ́ lé ètò yìí o kọ́ bá wa ṣètò ààbò tó gún déédéé Ọ̀yọ́ ò ní bàjẹ́ o Ọ̀yọ́ tètè ò ní bàjẹ́ o gbogbo Nàìjíríà ní ò ní bàjẹ́ o a ní di security o wálé ọmọlúwa sí látàṣí kìndùn lókè. ẹ ṣeun 070 47 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 hello ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ orúkọ yín. orúkọ tèmi ni Hafiz àti atúnṣe láti Ṣakí. iléeṣẹ́ tí kò ní bàjẹ́ o. àmín. ọ̀rọ̀ tèmi ni pé nílùú Ṣakí ẹ̀jọ̀ ń tọ́ Ọlọ́run ní Kọ́láwọlé àwọn ọlọ́kọ̀ tí máa ń kó fóòmù yẹn mọ́tíráàsì wọ́n máa ń di okùn sí irú ọ̀rẹ́ ọkọ̀ ọ̀rọ̀ jáde sí ọ̀rọ̀ sáìdì lẹ́sìrẹ́sì ibi nǹkan ẹ̀ lọ́rùn iṣẹ́ ìléṣe lórí mi tí ń sọ̀rọ̀ yẹn náà mo ti wà nílé o okùn mo jù sí mi lọ́rùn o láti lẹ́sìrẹ́sì tí mo ti ń lọ o mo ti wà nígbà tí mo ti kó bá mi o ní Kọ́láwọlé àti Ṣàngó náà. báwo ni wọ́n ṣe ń
báwo ni wọ́n ṣe ń ṣe okùn ọ̀hún tó fi jẹ́ pé wọ́n jokùn sí yín lọ́rùn. tó máa ti lóòdù wọ́n mú okùn yẹn wọ́n jù sí express wọ́n fẹ́lẹ̀ bá ní olúkejì ọlọ́yìn lọ́rùn express. àwọn tó ń di fóònù tó ń di bẹ́ẹ̀dì. àwọn tó ń di bẹ́ẹ̀dì Kọ́láwọlé. ní Kọ́láwọlé níbo gangan ní Kọ́láwọlé ṣé ní ìsàlẹ̀ police station tàbí ká tó dé police station. ìsàlẹ̀ police station. níbi ṣọ́ọ̀bù tí ìjọba ń tún ṣe wọn àbí. iwájú rẹ̀ gẹ́gẹ́ ló ṣẹlẹ̀ lọ́jọ́ sátọ̀dẹ̀ sọ lọ́hùn àwọn tí ń de fóòmù mọ́tíráàsì àwọn ni ó. ìgbà tí wọ́n fokùn sí yín lọ́rùn bàbá kí ìgbésẹ̀ wo lẹ gbé. kò sí gbẹ̀ngbẹ̀sẹ̀ kẹ́lẹ́ wọ́n kẹgbẹ́ sí ọsibítù ni ó kódà mọ́tò ṣe ọtọ́ rẹ̀ márùn-ún tí wọ́n ṣe àti ìdílé eléwúrẹ́ ní Ṣàngó wọ́n ti kò sí ọ̀bùsẹ̀ lọ́rùn kódà ó dùn ẹ̀bí eléwúrẹ́ ni. ta ló gbé yín lọ sí hospital lọ sí ilé oògùn. ọmọ tó lẹ́ni. ó wá san owó àbí ó san owó tí wọ́n fi tọ́jú yín. ọ̀wẹ́ lọ sọ hospital. ṣé ìgbà tẹ kò ní hospital ẹ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá àmọ̀tẹ́kùn civil defence ẹ fi tó wọn létí. àbí tó ní bàbá ní ìṣẹ̀lẹ̀ ó ti pọ̀jù ó tẹ́lẹ̀ márùn-ún táwọn yẹn mú kódà ó ti pààyàn gẹ́ lọ́nà gbọ̀rọ̀. ó ṣe kí ni. ó ti pààyàn lọ́nà gbọ̀rọ̀ ọkọ̀ àbákẹ́ lọ́nà gbọ̀rọ̀ mo ti dokùn báyìí ọlọ́pàá ọba yìí lọ́nà gbọ̀rọ̀ ọkọ̀ àbáyẹ̀ ó kó yẹ̀ sẹ́yìn. kìí ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ̀ dákẹ́ sára o mélòó ni wá láàrin ìlú tí a mọ̀ fokùn síra wa lọ́rùn ọ̀dà àwọn agbófinró wọ́n ń gbọ́ báyìí bẹ́ẹ̀ ni kábíyèsí ó ṣeé ṣe kí wọ́n máa gbọ́ wa láàfin kábíyèsí títí Ọ̀kẹ̀rẹ̀ ìlú Ṣakí àṣẹ kábíyèsí bàbá o ọ̀rọ̀ ni àwọn ènìyàn wa ń sọ yìí o ọ̀rọ̀ yìí ó rí bákan lára bó tó ìtura tó bá mọ ibi tí bàbá yìí júwèé ó jẹ́ ọ̀nà oníbejì two lane ọ̀nà oníbejì ni pé wọ́n ó ju okùn láti ibì kan sí ẹgbẹ́ kejì láàrin ibi tí àwọn èèyàn ń lọ gìrìgìrì Kọ́láwọlé tí wọ́n ń sọ yìí ọkọ̀ machine ó máa ń lọ ibẹ̀ yìí dárára yóò máa lọ àwọn èèyàn yóò máa lọ gìrìgìrì ni ṣé ó yẹ ká máa ṣe báyìí ẹ má jẹ́ àwùwà wípé àlájú bó la ṣe ju okùn láti ibì kan sí èkejì tí ó wàá kó àwọn èèyàn lọ́rùn kìí ṣàkọ́kọ́ kìí ṣe èkejì wọ́n tún ní ó ṣe kópa ẹnìkan ní ọ̀nì ọ̀gbọ̀ọ̀rọ̀ kábíyèsí pàápàá jùlọ àwọn agbófinró àwọn èèyàn àwọn tó wà ní ààfin kábíyèsí ìlú Ọ̀kẹ̀rẹ̀ tí wọ́n ń gbọ́ wa mo mọ̀ wọ́n ń gbọ́ ìkànnì wa ní ààfin pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ìlú ẹ bá wa yájú sí ọ̀rọ̀ yìí o ẹ dákun ẹ bá wa yájú sí kò yẹ kó rí báwọn báwo la ṣe mọ ju okùn síra wa lọ́rùn láì ṣe ran ẹ dákun wa ń bẹ̀ yín ni o ṣe ti gbọ́. kí ni òun gan mo tẹ̀ tún fẹ́ understand bí wọ́n ṣe ń jù gan bí wọ́n ṣe ń. bí wọ́n ṣe jù ú ni pé wọ́n ó di okùn yẹn rúgúdú tó mọ̀ pé okùn tó gùn ni wọ́n wá dì tí wọ́n bá ti jù ú sọmọ yóò máa tú lọ ni. bẹ́ẹ̀dì tí wọ́n ní wọ́n fẹ́ fi tí wọ́n fi ń dì yẹn gan ni ò tí. eléyìí ni ò yé mi eléyìí ni ò yé mi bàbá àfíìsì apẹ́ àtòríṣe àbí láti ìlú Ṣakí bí ọ̀rọ̀ náà tó bá ṣe ń lọ ẹ máa fi tó wa létí torí pé àwọn ojúṣe tí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wà fún láti la àwọn ará ìlú lọ́yẹ̀ láti pè wá sí àkíyèsí láti dá wa lẹ́kọ̀ọ́ láti ti ta wá lólobó pé nǹkan báyìí ní í ṣẹlẹ̀ níbi báyìí káwọn èèyàn ṣàtúnṣe ẹ jẹ́ á ṣàtúnṣe o ẹ̀yin ènìyàn wa ní ìlú Ṣakí pàápàá jùlọ àwọn tí ọ̀rọ̀ kàn àwọn oníbẹ́ẹ̀dì ẹ̀yin fẹ́ pawó ẹ̀ ń fi okùn ẹ̀ ń ju okùn sí àwọn èèyàn lọ́rùn àbí. irú ẹni tó wà nílé ní tí ó lè jáde mọ́ láti bí ọ̀sẹ̀ méjì yẹn. ọgbọ́n wọn láwọn ti wà nílé báyìí o a sì tún gbóhùn ìyàwó wọn náà tó ẹni tí ń tọ́jú ẹni tí ń ṣàárẹ̀ òun náà láláàárẹ̀ ẹ dáhùn èèyàn sílé níbi téèyàn àwọn tó jẹ́ pé àtijọ́ wọn ẹ̀kan diṣẹ́ yìí ẹ jẹ́ àmọ́ oró tẹlòmíì mọ́tara wà ká má wò ó pé ìgbà ìgbádùn wa nìkan ló jẹ wá lógún káró tẹlòmíì mọ́tara wa ó ṣe kókó eléyìí ni ó sọ fún wa wípé a jẹ́ ọmọlúàbí torí pé ọmọlúàbí ẹ ṣe onímọ̀ tara ẹni nìkan kò ní hùwà burúkú wípé bó bá bàjẹ́ kí bí tẹlòmíì bá lè bàjẹ́ kó bàjẹ́ ebó wo lẹ fẹ́ pa kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ló dé tí ẹ lè rọra mú okùn lọ sí òdì kejì tẹ́nìkí ó mú lọ ẹ já wo tẹlòmíì mọ́ tara wa ó ṣe kókó ẹ dákun à ń rọ̀ yín. kò ní sí bí ó ṣe du ara rẹ̀. níbo nǹkan tí ó mọ̀ tẹ́lẹ̀ yóò ṣubú kíákíá ni
070477064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wà níbí. Bí okùn náà ṣe ṣẹlẹ̀ bàbá apiatorise ẹ fi ọ̀rọ̀ yìí tó àwọn agbófinró létí bí àwọn ọlọ́pàá àwọn àmọ̀tẹ́kùn civil defence ẹ fi tó wọn létí pàápàá jùlọ àwọn tí wọ́n mójútó ojú òpópónà àwọn CPIO àbí road safety gbogbo wọn báwọn ẹ fi ọ̀rọ̀ yìí tó wọn létí pé nǹkan tó ṣẹlẹ̀ rèé títí ìjọba ní. ìgbà tó jokùn sí yẹn lọ́rùn èèlò ló fẹ́ san ní ilé ìwòsàn tí ó tó àlàáfíà bó bá já aṣọ kókó ní ṣé ojú àpálẹ̀ jojú ara ẹja ronú sí o 07047 kágbé ìpè ẹyọ kan sí 070477064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. ẹ̀lú ẹ kú ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀ sà o. ẹ káàárọ̀ orúkọ yín o. mr amúdúbà láti ìlú ìlérò. à ń gbọ́ yín sà. a kú ètò. àdúpẹ́. ọlọ́run bá wa tó mo kí gbogbo ẹ̀yìn tètè wà níbẹ̀ yẹn. ṣe rí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ nísìnyí yẹn ẹ̀lú sà. à ń gbọ́ yín o. ọ̀rọ̀ gidi ni o because ìgbà tí mo wà lẹ́kọ̀ọ́ kí ní àmú ó ń ṣẹlẹ̀ ní àmú lẹ́kọ̀ọ́ nípa àwọn mọ́ká fóònù ni wọ́n wá ń gbà yẹn lọ́hùn yẹn. ẹ má dárúkọ iléeṣẹ́ kankan fóòmù ni bàbá pè ẹ ní fóòmù ó ti parí. ẹ má bínú sà ṣẹ́rí àǹtí ìtura wọn láwọn kò yí àwọn bí kíni ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ṣẹ́rí fóòmù yẹn ẹ mọ̀ pé fóòmù orí mọ́tò ló wà ó dẹ̀ máa ń ga tó máa ga sókè tó máa ga ju àwọn tó wà tó ń ju òkun gọ́gọ́ lọ láti ẹ̀yìn lọ́hùn yẹn àwọn kò ní ojú kejì wọn nírí òdì kejì wọ́n fi ń ju òkun sí ẹni tó wọ́n máa ń ṣe nígbà náà sẹ́pẹ́ ẹyọ ẹnìkan náà máa sokùn yẹn yóò máa ju báyìí yóò máa lọ gbà lójú kejì fúnra rẹ̀ jẹ́bọ́dún kejì bàbá yẹn sọ ọ̀rọ̀ gidi ló sọ o wọ́n bá mójútó o ètò ààbò yẹn kó bá mójútó láàrin yẹn o bàbá ẹ rata. ẹ ṣé o láti ìlú ìlérò ẹ ṣé o tó bó ṣe jẹ́ lẹ́gbọ̀n àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tàbí dẹ́rẹ́bà wọn ó ká mọ́ sọ̀rọ̀ púpọ̀ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ o kí wọ́n mọ́ kí wọ́n. àwọn ọ̀rọ̀ ti kàn wọ́n lára. kí wọ́n má ṣèrò ẹ̀ mọ́ tí wọ́n bá ń ṣe kí wọ́n má ṣèrò ẹ̀ mọ́ ẹ wá ọ̀nà míì láti máa ṣe tàbí nǹkan tẹ bá fẹ́ dì. mi ò láàárọ̀. àbí tó ọ̀dà ìtura jàmọ̀ rẹ̀ lé báyìí ṣùgbọ́n ká tó máa lọ jẹ́ ká kí ẹnìkan tó ń ṣe ọjọ́ ìbí léni yìí tí gbògo tó sọ wípé kábọ̀hún kí onítọ̀hún èèyàn Ayọ̀délé James Kọ́láwọlé bàbá Bolúwa ti fẹ́ bàbá John ẹ̀kọ́ ayẹyẹ orí kádùn títí ọdún yìí o láti Ìgànná àbí láti ìlú Ìgànná ẹ̀kọ́ ayẹyẹ orí kádùn ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún yín lókè ẹ̀pẹ̀ ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láṣẹ Ọlọ́run aláwòrábí happy birthday to you long life and prosperity ìgbà ọdún kan ni yóò jẹ́ aya ò ní kú mọ́ yín lórí o bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín wọn ò ní kú ẹ sì máa dàgbà lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run akínyìn o ẹ kú ọdún ká mọ̀ fi léyìí ká mọ̀ fi ṣèlọ náà ló kù o. ó dáa oníyọ̀ṣe wọn lọ́pẹ̀ẹ́ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà gbogbo yín pátá ni akíta sì ń sọ fún yín pé thank you so much for always joining us ẹ ṣé o tẹ máa ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà Ọlọ́run ò ní dẹ́yìn náà dábùkátà ayé yín o ẹ má gbàgbé láti gbé polówó yín wá sí kànnì C89.1 FM ẹ ṣeun títí di aago 9:30 sí aago 10:00 tí a jọ pàdé lórí ètò Steve Saturday Extra àti tó bá tún ti di aago 3:00 sí aago 4:00 lórí ètò ìlera rẹ ìlera mi ìlera gbogbo wa títí di ìgbà náà èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò èrò sọ pé kò ta ní lọ́rẹ̀ẹ́ nítorí ẹ̀ lẹ́mí ìtúrolúwa ọmọ adẹ́nìjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀ lólùfẹ́ wa wípé ó dìgbà. tó ó dìgbà láṣẹ Ìdùmarè àní fi àdá pàdé á pàdé pẹ̀lú àlàáfíà ara tó péye abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímúná fún etí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídé bẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìgbà mi ò.